Like I don't understand. Ẹ jẹ́ má ti sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀ nípa like what's going on now? ṣé nǹkan wọn ti gbà káàntì ẹ wọn làwọn ti gbà káàntì ẹ o. Ẹ jẹ́ n pa ojú mi ná. Ibo ló tún já sí báyìí. Kí ló ń ṣẹlẹ̀? Èwo ni èpè Ọlọ́run ló mọ ẹni tí ń sùn tó tí ẹ kí fẹ́ ló máa ṣẹlẹ̀ nílẹ̀. bí tẹ fẹ́ máa fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó máa dájálẹ̀ sí lára ara wa this is unfair. mo ń bọ̀. Mo yẹ ọkọ̀ pọ̀jọ́ mi ná. ó dà pé wọ́n ti ń lo àkáǹtì ẹ tètè drop wọ́n ti ń lo àkáǹtì ẹ Tó bá dáàbò mí lẹ̀. tó máa lo àkáǹtì mi wọn kò tọ́ sí èèyàn méjì ò lè ṣe láì tó wáyé kó wọ́n lo àkáǹtì mi ni ẹ pé ǹjẹ́ mo jẹ́ kú tẹ̀pẹ́ èèyàn méjì ò lè ṣe wù ẹ ṣàjẹ́ pa ojú tèmi ná. bọ̀ kọ́mẹ́ǹtì tí Pásítọ̀ mo rí gbogbo ẹ̀yin is tẹ not wọlé under ẹ̀ your sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ wọlé ẹ má bínú ẹ káalẹ́ mà ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ká ló fún tí àwọn èèyàn bá ń comment yẹ like ẹ lè pa comment section ṣe get. ẹ má wọ ilé kálukú everybody free to say alright ẹ lè fi ẹ jẹ́ kó máa sọ anything pé kò wé lọ sí mi. ẹ ṣe gan. alright no problem. Ah. Ẹ káàbọ̀ ms baba olówó èkó gbogbo yín mo kí wọ́n dà pé mo ti kàn bí báyìí like some new faces so kò yé mi bóyá kẹ́ ẹ introduce ara yín and like ẹ jẹ́ kí mi one thing ní pé nípa tèmi ṣe understand èmi kàn máa ń try láti la àwọn èèyàn lóye láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé táyé náà bá wo bí ìlú wa ṣe rí gbogbo àná la mọ̀ pé kò sí nǹkan tó bàjẹ́ kọjá ẹ̀sìn àti fi àwọn nǹkan tó jẹ́ tọ̀dọ̀ tiwa àti filẹ̀ gẹ́gẹ́ àti ṣe àwọn nǹkan ẹlòmíì so àti fi àwọn bàbá tọ̀dọ̀ tiwa sílẹ̀ àti ń tẹ̀lé bàbá oníbàbá so àti fi identity wa sílẹ̀ àti gbé identity ẹlòmíì àti gbé wọ̀ so tí n bá wá rí èèyàn tó bá jẹ́ mùsùlùmí mi ò lè ever root síyàn unless ẹni yẹn bá tí ó bá ṣe normal so tí n bá wá rí èèyàn tó jẹ́ mùsùlùmí máa wò pé ẹ jẹ́ ká jọ wo kínní bí ìlú wa yìí bó ṣe rí kò sẹ́ni tí ó dùn mọ́ inú bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí tá a bá dẹ̀ ṣọ́ra kí ìlú wa kó má padà dàbí ilẹ̀ haúsá so lèmi ṣe máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé Islam yìí ẹ jẹ́ ká tanná sí ẹ jẹ́ ká gbé nǹkan tó ń sọ̀rọ̀ nínú Kúránì yìí ṣọlọ́run olódùmarè tọ̀dọ̀ tiwa ni gbogbo wa mọ̀ pé òkè àti ní nǹkan tó ń jẹ́ ọlọ́run olódùmarè kan tó gbẹ́sìn wá nǹkan tó dẹ̀ sọ fún wa ni wípé ọlọ́run olódùmarè yẹn òun náà ni Allah so a máa wá gbé ọ̀rọ̀ Allah a máa wá gbé yẹ̀wò bí ṣọ́rọ̀ yìí lè jẹ́ láti ọlọ́run tó dá wa lóòótọ́ tó rọ́lọ́run kò lè dá wa kó dá nǹkan kó tó wá máa sọ pé káwọn nǹkan tó máa bàjẹ́ you understand so kémi kan introduce ara tèmi so ms bàbá náà ni orúkọ mi bóyá tẹ́lẹ̀ mi bá fẹ́ sọ̀rọ̀ ẹlòmíì lè sọ̀rọ̀ ẹ ṣe. all right so now bí gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ṣe sọ̀rọ̀ number one. ẹ jọ̀ọ́ ṣe ń gbọ́ mi sà ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe ń gbọ́ mi àkọ́kọ́ náà page mi support violence ṣe ń get me and respect is reciprocal tẹ bá fẹ́ address anybody please mi ìfẹ́ kó dàgbà pé bóyá kálukú ti mìnira wọn sínú tẹ́lẹ̀ kó tó wá sí bíbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó ti ń gbọ́ sí mi jókòó tó pé àmọ́ á fi ìjà ọmọ àfi túká I understand. Yeah. That is a good advice and a good legacy. Because ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn gbọ́ ọ̀gbẹ́ni ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn because that ọ̀gbẹ́ni is something like it's disrespectful ẹ má bínú bí mo ṣe sọ I understand. host ẹ má kálẹ̀ host ẹ má bínú ọ̀gbẹ́ni èdè Yorùbá ni ó túmọ̀ sí mr. mr ló ń jẹ́ ọ̀gbẹ́ni. ok kò ń ṣe offensive o then it's fine. bẹ́ẹ̀ni ó túmọ̀ sí mr ní ọ̀gbẹ́ni. mr ló ń jẹ́ ọ̀gbẹ́ni náà. bẹ́ẹ̀ni so akínyìn ó sáré kí gbogbo àwọn tí wọ́n wà níbí àwa tí a dé sọ́dọ̀ yín a kàn rí pé a rí péjì yín àwa ọmọ Yorùbá wa yìí tẹ̀ ń borí a fẹ́ sọ nípa Islam fún yín so tabadẹ́rẹ́ ni tó máa ní nǹkan tá à ń sọ rí bẹ́ẹ̀ wọ́n lè wà so nǹkan tá à ń ṣe ń sìn láti wò pé a máa lọ káàkiri tábà rí àwọn obìnrin wa dẹ̀ ló ṣe pàtàkì ká mú kúrò nínú Islam so tábà rí péjì wọn àti láwọn máa lọ bẹ̀ so wọn tó bá wá lọ́wọ́ ò gbà pẹ̀lú wa nǹkan tá à ń sọ wọ́n wá lè wá sókè àdéjọ sọ nípa nǹkan tí Islam gbé dání ìjẹ́ ṣé ó wà fúnlẹ̀ Yorùbá òjíṣẹ́ yẹn ṣé wọ́n rán sílẹ̀ Yorùbá so òun la ní ká wá sọ so àwọn òun bèèrè àdé ń jà àdé ń ṣépè so ẹ ṣe mú kí gbogbo ẹ̀yin
èèyàn wa tẹ̀ wá ń bí ẹ ṣe. Yeah. Gẹ́gẹ́ bí mo ti ṣe bẹ̀rẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín, ṣé olówó ṣe kí ni? Mi ò rí àrí spelling orúkọ yín yẹn pé olówó Èkó mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bá tàn mọ́lẹ̀ sí tí mo fẹ́ wí gangan náà ni ẹ ti bá a ṣàlàyé fún Mọ́rẹ́níkejì yẹn, Alájà Mọ́rẹ́níkejì, wípé ọ̀gbẹ́ni èdè Yorùbá ni, Mr. ní òyìnbó, kò sí èébú ń bẹ̀. Number one, n tó jẹ́ kémi wá sí orí ètò yìí ni pé mo ti pàdé ẹ̀ ní bíi ẹ̀kan abẹ́ méjì rí tí mo follow ẹ̀, mo expect pé kó follow mi padà because I want to take her up on some issues. But nígbà tí mo wá rí opportunity lẹ́nu kó ṣe kinní gangan, wà ní òkè lẹ́mi ṣe jẹ́ kí n sálámù sí gbọ́n tó wà ń bẹ̀. Ká tó sọ̀rọ̀ ẹ̀sìn deeply, mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí MS bàbá sọ. Kí náà ti ń pè é? Gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń da ìlú rú, wọ́n ń lo advantage àwọn tí wọn kì í ṣe mùsùlùmí. Ó yẹ kẹ́ tó máa sọ̀rọ̀ bàbá o, jẹ́ káwọn náà kì í gbolé náà bà. Ok o. Hello. Ẹ kálẹ̀ o, gbogbo ilé ẹ kálẹ̀ mo kí yín o, àkó ètò. Ìyá wa Mọ́rẹ́níkejì, mo kí yín, MS bàbá olówó Èkó, mo kí everybody. Orúkọ tèmi náà ni Adéwálé, mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ọmọ káàrọ̀ òjíire. So èdè àìyedè kò ní wọ́ wà láàrin. Ìyá wa Mọ́rẹ́níkejì, ẹ̀yàn gẹ́ ni mo bá lọ́rọ̀ jù, ẹ jọ̀ọ́. Anybody tí ó bá ti ń fẹ́ mọ̀ pé èdè tó fẹ́ mọ̀ dàbí àrífín, ẹ má wulẹ̀ wojú ẹni bí yẹn, ẹ̀kan ra drop ẹni yẹn kó bọ́lẹ̀, ṣe ti gbọ́. So kò jáfikún. Ẹ ṣeun gan-an, Alhaji Adéwálé, bí ọ̀gbẹ́ni Adéwálé dẹ̀ ní. Ẹ ṣeun gan. Adéwálé ti wà ókè. Ọlọ́run ní bá ọ̀làkà yẹn jẹ́. Orúkọ tèmi Alhaji Afọlárìn Abdulsemi Ògúnsànyà lórúkọ mi. I was a civil servant, I'm an accountant, but I've just retired from public service. So my own practice, I'm an auditor by practice law. Àwọn tí wọ́n ń bọ́ǹbù tí wọ́n ń ṣe gbẹ̀ tó ń ṣe everything, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń disguise, wọ́n dẹ̀ ń sọ àwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Fúlàní, wọ́n sọ wọ́n lẹ́nu. Fún aṣọ àkísà, wọ́n á fi wérí, wọ́n á fi wé imú. Mùsùlùmí lèmi, wọ́n bí wa sínú Islam. Báwọn àwọn bàbá wa ò tiẹ̀ ń ṣe Mùsùlùmí, wọ́n bí àwa sínú Islam. Ìyá tèmi jẹ́ Christian, Kiriyó ní gbogbo family ìyá mi. So èmi ní opportunity àti choose tó bá wù mí. So ibi tọ́lọ́run bá darí mi sí àti ibi tí mo choose òun ni Islam. A rẹ̀ ti ń ṣe Islam yìí náà láti ìgbà tá a ti wà ní kékeré. Ìdí tí mo fi sọ gbélé ni pé àwọn tí wọ́n bọ́ǹbù Ọ̀wọ̀ church, gbogbo wọn pátá Yorùbá ni gbogbo wọn. Wọn kì í ṣe Haúsá, wọn dẹ̀ ń ṣe Fúlàní. Níjẹta ń bí báyìí. Àwọn tó kúrò ní Ọ̀wọ̀ tó ń lọ sí Benue State tí wọ́n wọ ọkọ̀, ó wà lórí social media. Bọ́ì kan ó sá mọ́ wọn lọ́wọ́ ńgbà tílẹ̀ ṣú, tí gbogbo ẹ̀ ṣókùnkù sá mọ́ ọ lọ. Ọwọ́ àwọn Yorùbá tó bọ́ sí, wọ́n ń sọ èdè Yorùbá, wọ́n ń sọ Yorùbá Èkó, wọ́n ń sọ èdè Kàbà, wọ́n ń sọ dialect wọn, wọ́n dẹ̀ ń pe àwọn ajínigbé wípé kí ló dé tán jẹ́ kí ọmọ yẹn escape. Ìkan tún nìyẹn. Then àwọn tí wọ́n pààyàn sí ṣé Yẹ̀lì Wátà náà pè ní Jos àbí ní Nasarawa, ṣé Jos ni àbí àwọn tó ń pààyàn síbẹ̀. Àwọn mẹ́ta tí wọ́n tẹ̀mí rí lórí social media tí wọ́n arrest, they are all Christians, wọn kì í ṣe Mùsùlùmí. So gbogbo ìwà jákujàku yìí, gbogbo àwọn tó ń wọlé wá báyàn tí wọ́n ń jùpá sílẹ̀kùn tó ń sọ pé Hello sir, Mr. Sheffield. ẹ jẹ́ kí n gúnlẹ̀ No, ẹni sùúrù ṣe mọ̀ pé alọ́wọ̀n Fúlàní tí wọ́n bí wọn sílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ ń sọ Yorùbá tí wọ́n tún máa sọ èdè. So tẹ bá wo kínní ẹni sùúrù ẹlọ́wọ̀n Yorùbá kan náà ti ń wérí, wọ́n ń wá kìsà, àwọn ń ṣe bí Fúlàní. Àwọn tí ọwọ́ tẹ sọ yẹn tẹ bá lè fún wa ní ẹ̀rí inú wa máa dùn. Ibi táwọn bá wà a máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni pé ẹni sùúrù ẹ má bínú sà. Ẹ bá lè fún wa lẹ́rìí. Àwọn tí wọ́n lọ ju àdó olóró sínú ṣọ́ọ̀ṣì ní Ọ̀wọ̀
tẹ bá lè fún wa lẹ́rìí pé Yorùbá ni wọ́n ẹ máa gbọ́ ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì àwọn tẹ sọ pé ní Kàbà yẹn àwọn Fúlàní tó ti ń gbé láwọn tó ti gbọ́ Yorùbá ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ ẹ jẹ́ ká máa sọ òótọ́ síbi tó òótọ́ wà ta ló máa lọ pààyàn tá a máa pe Allahu Akbar gbogbo wa la mọ̀ pé àwọn Yorùbá ti ń ṣe Islam kò ń ṣe nílọ bẹ̀rẹ̀ níbo wá ni àwọn tó ń pààyàn tó ń pa Allahu Akbar ṣé Yorùbá wà ni wọ́n ẹ jẹ́ ká bẹ̀rù ibi tí Ọlọ́run mò ń lọ nìyẹn náà ẹ̀mọ̀dọ̀ tá a bá that's where bẹ̀rù I'm ẹ going. jẹ́ ká bẹ̀rù Ọlọ́run But Fúlàní Muslim ló pààyàn ló pe Allahu Akbar kò kí ń ṣe Yorùbá sà ẹ tí jẹ́ ẹ ká bá ṣòótọ́ sà ẹ jọ. ẹ jẹ́ kán délẹ̀ torí ẹ má ẹ̀rí jẹ́ yẹn ká sọ̀rọ̀ ẹ jẹ́ papọ̀ kán nígbà délẹ̀ kan náà ṣẹ̀gẹ̀ ẹ̀rí tí ẹ yẹn wà bá lọ́wọ́ sọ̀rọ̀ mi. ẹ jẹ́ kó ṣe tán tó bá ṣe tán ẹ wá sọ títí bí ẹ bá ṣe lè gbọ́ra wa yé nìyẹn bá ṣe lè gbọ́ra wa yé nìyẹn ohun tí mo fẹ́ ibi tí mo ń bọ̀rọ̀ lọ náà nìyẹn kò ẹni tí ó bá fẹ́ kírun kò ní lọ pààyàn kó tó wá àwọn tó ń pààyàn yẹn táwọn kírun ni àsìkò náà ní tó fi ń kírun ṣáwọn tí wọ́n mu oògùn tó jẹ́ pé tán bá mú tán báyìí tí wọ́n bá mú tán tẹ bá yìnbọn fún wọn ẹ̀jẹ̀ ò ní jáde lára wọn mú yẹn. so ìyẹn ni mo fi sọ pé ẹni ṣé mùsùlùmí wọ́n gbọ́ sí ẹni ṣé àwọn mùsùlùmí mú nǹkan tẹ́ sọ yẹn. mùsùlùmí ò mú gbogbo yẹn àmì Bàbá- muslim ẹ máa lẹ́yìn èmi ò lè òun pẹ́ díẹ̀ mi ò lè ẹ kí máa mu sọ tí pé ẹ̀yin ò mú ẹni tó mú ẹ lè sọ pé kò ń ṣe muslim. no ẹ ẹ máa tọ́kọ̀dá máa sọ nìyẹn ẹ̀yin ò lè let pààyàn me tell you ẹ máa something ẹ̀yin ò lè pààyàn tẹ́ bá rí muslim tó pààyàn ẹ lè máa ní kò ń ṣe muslim o. mùsùlùmí ò lè pààyàn ẹ lè sọ bẹ́ẹ̀ tẹ́ bá lẹ́yìn ò lè ṣe nǹkan yẹn tá bá fún yín lẹ́rìí pé ó wà nínú ìwé yẹn pé ṣé kò bá ní ká pààyàn. máa argue ọ̀rọ̀ náà bí tí bá sọ tèmi tó àwa pẹ̀lẹ́ rí síbí báyìí a lè interject yín sà a lẹ́rìí pé Quran àti hadith ní kí wọ́n pààyàn àdè máa fún yín lẹ́rìí yẹn. that is very wrong you are ẹ not jẹ́ ká correct for saying bẹ̀rẹ̀ nǹkan tá a wá ṣe ń bí nìyẹn ibi kíbi tá a bá ti lọ tá a máa ń ṣe nìyẹn ẹ jẹ́ ká fún yín lẹ́rìí. You are so very ms wrong lè fún for wa ní saying that. Quran 860. you are àti very Quran- wrong of saying ẹ that jẹ́ ká fún yín lọ́wọ́ ẹ̀rí yẹn Allah ní kó gbógun ti àwọn èèyàn Kí ni- lórí ilẹ̀ you títí are tí wrong, ẹ̀sìn you á are fi wrong. tán Kí ni- tako ẹ̀sìn Islam nìkan nílé ayé you are very máa wrong fún yín that lẹ́rìí is ẹjẹ́ you are fún yín ẹjẹ́ fún yín misinterpreting you are máa fún yín ní misinterpreting Sahih Buhari Quran. 25 Muhammadu ní Allah pa òun láṣẹ kóun gbógun ti àwọn èèyàn kóun máa bá wọn jà títí tí You are very gbogbo wrong. ẹ̀sìn á fi di ẹ̀sìn Islam tí wọ́n máa sọ host pé láì host láì ẹ gbé mi láì sí big screen ẹ máa dẹ̀ jẹ́ fún yín ní Quran 929 ibikíbi tá a bá ti wà á máa ń lẹ́rìí lọ́wọ́ ẹ ṣe. you are very wrong you so are very wrong. host ẹ bá wa gbé You ms don't- sí you ẹ jẹ́ don't kẹ́ take ms that from tóbi me. àwa lẹ́rìí àfẹnusọ́sà ṣẹgbọ́n ẹ jẹ́ host tó sì bá wọn bí ẹ bá wa gbé ms kẹ́ ms tóbi. kí ni ìdí tẹ́ fi ń béèrè yẹn ṣé mo sọ fún yín pé arábù kí mu ti ṣé nǹkan tẹ́ gbọ́ lẹ́nu mi ń sìn yẹn ẹni muslim ò mo ní mùsùlùmí ò jẹ́ gbogbo arábù ni let me tell you something muslim There is wọn something lè they fi call- ẹ there is host something ẹ they jẹ́ call, kẹ́ ms tóbi ẹjọ́ ẹ bá wa jẹ́ kẹ́ ms tóbi afẹ́ there fi is ẹ̀rí something kẹ́ ms tóbi afẹ́ there fi is ẹ̀rí something la máa mú wá ṣe gbọ́ sábà Arab gbogbo àwọn aráàbù ló ń mu egbògi olóró muslim dẹ̀ ni wọ́n host ẹ bá wà bẹ́ẹ̀ jẹ́ bá wa jẹ́ kí ms tóbi you are wrong for saying that àwa You máa are very mẹ́rin wrong. wá ní sáà àfẹnuṣe ṣẹgbọ́sà alẹ́rìí Sahih Buhari 25 Muhammadu ní alápàwọn láṣẹ bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ kóun máa adákẹ́ bá àwọn torí èèyàn kó èmi ṣe péjì mi lélẹ̀ èmi náà kàn wá bí mo rí host èmi ò kí ń jiyàn èmi náà àjú àwa lẹ́rìí lọ́wọ́ ń bíbá yìí ni Muhammadu gbogbo ẹ̀rí tẹ́ rí àmásọ́pá yẹn Muhammadu wọn àwọn sílẹ̀ Yorùbá ẹ̀rí yẹn ó wrong báwo ló ẹ ṣe lọ náà ka kura ibi tẹ bá fast tẹ bá fẹ́ yọ jáde lọ kà láti bẹ̀rẹ̀ dé Ó yá, ibo ní kí tí lọ kà, ibo ní kí tí ká kà. kọjá bẹ̀ ṣé ń lọ kà láti 9-1 àbí bo ní èyí tó kíkà wà lọ́wọ́ yín yẹn náà ní ẹ lọ ka láti ibi tó ti bẹ̀rẹ̀ ó yá ẹ̀ka láti ṣé Sahih Buhari 25 ní ewé ní kíkà Muhammadu ò ṣe dáadáa ní ayé rí mo ní host ẹ̀rí ò yẹn sí lọ́wọ́ gbé mi sí big screen. ó dàpọ̀ òsì òsì ń bẹ̀ bí àwọn ní kọ́ so ms tó dé ẹ lè má kà á lọ kí n má bá yín tù lọ tí ó sì tó dé. kò fẹ́ gbọ́ gbogbo tẹ̀ ń sọ yìí ni because he doesn't want to listen to all this. nómi tí ẹ mọ ms ẹ bá wà bẹ́ẹ̀ kà á lọ ẹ jẹ́ ká sáré ka díẹ̀ fún wọn tí ó sì tó èwo ni kásáré kà Sahih Buhari 25 àbí. bẹ́ẹ̀ ni nǹkan tí Muhammadu ní aláàrán òun kò wá ṣe ní ayé ok Sahih Buhari 25 ẹ ṣe let me tell you something ó sì Hello. bàbá àfẹnu ṣé ń bíbà yẹ ká sáré. let me tell you. tí ẹ bá fẹ́ gbọ́ ẹ téèyàn má bá bínú sọ ẹ má tẹ́ ẹ bá fẹ́ bínú gbọ́ nǹkan téèyàn sọ hello hello tẹ́ bá ní ẹ fẹ́ gbọ́ Daddy Semiu. ẹ lọ google hello ẹ lọ google Yes sir, yes sir. population of Islam Mr. Semiu. Mr. Semiu. listen to me first Ẹ ṣe sùúrù. Ẹ ó listen dà to me first ó yá ó Listen yá to me. sọ̀rọ̀ mo ń gbọ́ mo ń gbọ́. ẹ lọ google population Islam Mùsùlùmí in the whole world ẹ google tẹlẹsì àbáláyé ẹ google ti Christianity. ms ó yẹ ká bọ́dọ̀ bẹ́ẹ̀ ká yẹn ms ẹ Islam bá ló pọ̀ jù ní ayé ẹ má wọrí ẹ má kò sí wọrí tẹ́lẹ̀ lórí sọ fún màkà. kò sí tẹ́lẹ̀ sọ ms ẹ ká ìmọ́lẹ̀ ní Islam
All right. òkùnkùn ní kò sí Islam tẹ́lẹ̀ sọ́mọ́ máa gbòòrò sí ni Stop. sọ́mọ́ máa gbòòrò sí ni. Mr. Semiu, ẹ ṣe sùúrù, ẹ lè kọ kíní ilẹ̀ ẹ̀ka Mr. ms Semiu. oya ẹ̀kọ́ lẹ̀ Mr. Èyí tá a fẹ́ kà Semiu yìí òun ms ni Sahih Bukhari Mr. 25. Semiu tẹ́ bá láwọn àfáà ńlá ẹ lọ́pọ̀ wọn àfáà yín wá Quran ní kẹta, pàdé wá ń bì kan Ẹ̀yin ká kọ́ka ilé àwa lọ ka Quran fún yín. ms oya gbé sókè kí ni Narrated by Ibn Umar. Ibn Umar sọ wípé Allah messenger said, Muhammadu òjíṣẹ́ Allah wípé I have been ordered by Allah to fight against the people ṣe ń gbọ́ Muhammadu ní pé Allah ti pa òun láṣẹ kóun máa bá àwọn èèyàn jà kiri jàgídíjàgan ẹgbẹ́ sókè. until they testify that none has the right to be worshipped but Allah, títí tí wọ́n á fi gbà pé kò sí nǹkan kan láti sìn àyàfi Allah ẹgbẹ́ and sókè. that Muhammad is Allah's messenger, pé Muhammadu òjíṣẹ́ Allah ni ṣe ń gbọ́ àwọn ènìyàn and wá bá order wọn prayers perfectly, kí wọ́n dẹ̀ máa kírun déédéé and give obligatory charity. kí wọ́n dẹ̀ máa so ìtọrẹ àánú So if they perform that, tí wọ́n bá ti ń ṣe àwọn eléyìí tí wọ́n ṣe àwọn sàkà náà. then they save their lives and property from Ṣé me. ó ní tí wọ́n bá ti ń ṣe eléyìí ó ní ẹ̀mí wọn òun ti dá ẹ̀mí wọn sí àti nǹkan ní wọn ṣe pọ̀ wọ́n ènìyàn lọ́ba ẹ̀mẹ̀sẹ̀ fún mi níbi tí Except for Islamic law. àyàfi òfin Islam ẹ̀mẹ̀sẹ̀ fún mi níbi kan níbi tí àwọn Júù ti jókòó jẹ́jẹ́ tí Muhammadu ti lọ bá wọn pé ẹ̀ka kí wọ́n ta ẹ̀ka nǹkan ní bìfọ́ ẹni ọ̀kẹ́ tó ka kí bá wọ́n ta tó ka nǹkan ní kẹ́ka wọn ẹ̀. àbí kí wọ́n gba ẹ̀sìn Islam àjẹ́bẹ̀ Allah ló nílẹ̀ Muhammadu lẹ̀ ló nílẹ̀ host ẹjọ́ ẹ bá wa gbé ms kó tóbi tẹ bá wà ń bẹ̀ host. ó dàbí òsì wà ń kọ́ àmọ́ kò wá nǹkan kò fẹ́ lísìn sí nǹkan tẹ́ ń sọ ni náà tó ti gbé nǹkan tó ti rí bẹ́ẹ̀ ṣe wọlé kò fẹ́ lísìn sí ni. You embrace Islam. tí ẹ bá gba ẹ̀sìn Islam ó dàbí òsì ti dé ẹ bá wa jẹ́ kẹ́ ms tóbi host mò ń gbọ́. ta ló ń If ṣépè you- fún òsì if pé you ṣé ó embrace fẹ́ ṣépè, Islam, ṣé ó fẹ́ tí o ṣépè? bá ti gba Islam ta ló ń ṣépè You fún òsì will be bẹ́ẹ̀. safe. ó ní ẹ̀mí yín òun á dá ẹ̀mí yín sí o nǹkan kan ò ní ṣe ẹ̀mí yín o. You should know that the earth belongs to Allah and His Ṣé à ń gbọ́- apostle. ṣé à ń gbọ́ ó ní kẹ́ ẹ lọ mọ̀ pé Muhammadu àti Allah ló nílẹ̀ o. And I want to expel you from this land. ó lóun dẹ̀ fẹ́ lé wọn kúrò lórí ilẹ̀ tí wọ́n wà ó sì ẹjọ́ ẹ bá wa gbé ms síbi ìsìnkú dàpọ̀ ó sì ti dé. mo ń gbọ́ ẹgbẹ́ sókè ms ó yá ẹ ó má yá ó yá. bínú Okay. TikTok ló log me out sorry. Okay. ok So if anyone amongst you owns some property, ṣé ẹ gbọ́ tí ẹnìkan nínú yín tó bá nílé tó ní nǹkan oríṣiríṣi nǹkan he ní is permitted to sell it. ààyè wà fún yín báyìí láti lọ ta nǹkan ní. Otherwise, you should Àjẹ́bẹ̀. know that the earth belongs to Allah. kẹ́ ẹ and lọ His mọ̀ pé apostle. Allah àti òun Muhammadu lọ́wọ́ nílẹ̀ o lórí pé ó ní kán wọ̀nyẹn gba ẹ̀sìn Islam nìyẹn o ó sì ẹ bá jẹ́ kí ms tóbi ẹnu ẹ̀kàn jẹ́ kí kí n ms dáhùn tóbi kalẹ̀ ni ẹjọ́ kò sí Ẹ máa sóògùn ẹ má ti jáwọn ẹ jẹ́ kí ms tóbi àwọn èèyàn tó bá sọ̀rọ̀ lè dúró wọn. ẹ máa gbọ́. ẹni tó fẹ́ wá nǹkan tá a wá bá òsì sọ ń bí nìyẹn. What so I'm Mr. going to Semiu tell you arìpẹ́yìn is- ọmọ nípa Quran àti hadith ẹni what kan I'm ṣe going Islam to tell you is this. Mr. Semiu tá a bá ní kẹka fati ansin ẹ lè má lè tún yóò nígbà ní gbọ́ so àmì ò ní bá yín sọ̀rọ̀ mọ́. àti pẹ́yìn ò tí ì mọ̀ ọkàn nínú Islam. Hey, Mr. Semiu. so ms tí òsì tó gbé yín tóbi ẹ kàn kábi tí àwọn àlùjọ̀nù ti bá Muhammadu sùn yẹn jẹ́ n sáré kà ìgbà kí Mr. Semiu gbọ́. ìgbà tẹ́mi gba Mr. Semiu wọ́n lè má ti gbọ́ nǹkan yẹn rí ẹ jẹ́ n sáré kà kí ìgbà Mr. tẹ́mi Semiu gba gbọ́. ìgbà tẹ́mi ka Mr. Semiu ẹ jọ̀ọ́ ẹ bá wa mú tún Ìgbà tó parí ẹjọ́ sá Quran, ẹjọ́ ṣe tí bá gbọ́ sọ ms fún sáré yàrá- kábí bẹ̀ ẹ yẹn. bá fi bí àti mo- ìgbà tẹ́ parí kọ́ ló má tà ẹ bá wa mú tún Mr. Semiu ms ẹ bá wa kábi tí àwọn àlùjọ̀nù ti bá Muhammadu sùn yẹn. ẹ kàn parí Quran ní ẹ mọ túmọ̀ ẹ̀ Mr. Semiu ẹ̀yin kàn mọ Kùránì ní ẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ ṣẹ́gbọ́. ms jẹ́ kábi tí àwọn àlùjọ̀nù ti bá Muhammadu. akatakiti lẹ́yìn gbé wá yìí. mo ti sọ nípa máa mọ ẹjọ́ lákàtí ẹ bá wa mú tún náà sà We ẹ are not ká ẹgbẹ́ ready to- sókè we are ms. not ready to listen to Abdullah anybody. related. Abdullahi gbé wa débẹ̀ pé The We are not ready messenger, to listen to the anybody. messenger of Allah sent for me. Muhammadu òjíṣẹ́ aláwọ̀ ránṣẹ́ sí Abdullahi ní kọ́lọ́ So pé we wá. set out until I reached such and such wọ́n a bá place. gbéra wọ́n bá jọ ń lọ níbi tí wọ́n dé ibìkan wọ́n bá ń lọ. And it traced a line for me Muhammadu bá yalẹ̀ ó bá yalà fún Abdullahi. and Ilé told bàbá ẹ̀. me, ó wí pé stay between the two edges of this line. mo gbọ́ ms wà mẹ́ Stay between the two edges of this line. Mo wà ń bí náà ṣe é gbọ́ mi ni. ó ní kó o dúró sínú làyè má jáde ń bẹ̀ ọ́ mo ti ń gbọ́ dúró sínú làyè má jáde o. Don't go outside of it. tó o bá bọ̀tà nù là ikú pa If you tó o go bá bọ̀tà- outside of it, it is tó- over for tó you. o bá ti bọ̀tà ikú pa ènìyàn ò tiẹ̀ ti bá Abdullah ènìyàn said, o. and I stayed there. Abdullahi bá dúró sínú là náà. Then the messenger of Allah went off a stone's throw away or a little further. Muhammadu bá gbéra ó bá tẹ̀síwájú ó bá ń gbéra lọ. Then Abdullah mentioned a group of male members. kéjì ò ṣe Ambassador ẹ bá dá o wa mú tùnú náà. kéjì ò ṣe dá o wàhálà Bẹ́ẹ̀ èmi mo pè ẹ́ ok ẹ̀hún ẹjọ́ ẹni sùn ms ó dà pé wọ́n láwọn muslim fẹ́ wọlé
ẹ lè bá wa drop Mr. Adéwálé. kí ni mo ṣe ń sìn tẹ́ni kejì mi ṣe dá mi ó ṣe sọ kí ni mo ṣe ń ẹ sìn. bá wa drop Mr. Adéwálé ẹjọ́. ìwọ ọmọ mùsùlùmí ìwọ ọmọ Ìlọrin wọ́n náà kọ́ fẹ́ wọlé ẹ bá wa gbé wọn wọlé ẹjọ́ ṣẹgbọ́n. ìwọ ọmọ mùsùlùmí tẹ́gbẹ́ ọmọ Ìlọrin. wọ́n náà kọ́ fẹ́ wọlé ẹ lè drop Mr. Adéwálé yẹn kẹgbẹ́ wọn wọ́n náà kọ́ fẹ́ wọlé. a kò wá sọ̀rọ̀ bí ni ṣáwájà ni ṣáwájà ni àwájà náà. mo bọ́ kàkà àti dọ́sọ́ lẹ́nu ambassador àjàmbí ambassador ó jẹ́ kí n ambassador gbà wẹ̀ gbọ́dọ̀ tí wọ́n sọ. ambassador àwájà bí náà ambassador. o lè pa aláìfù mo tún pè é náà pé kò pa aláìfù kò tó ẹjọ́ bá mútu ambassador náà ẹjẹ́ kàkọ́tà àwájà bí náà Mr. ambassador. akọ̀jọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ambassador ẹ̀bọ̀ àmútu ẹjọ́ ambassador ó jẹ́ pé Ìlọrin ẹjọ́ bá mútu ambassador ẹjọ́. ẹjọ ẹ ní sùúrù because I don't even understand. gbọ́dọ̀ tí wọ́n sọ gbọ́dọ̀ kàkàtí tí wọ́n kó sọ níbi báyìí àìsàn Islam mùsùlùmí ni ẹ̀ náà tí ó ti jẹ́ tó jẹ́ kó tó ti sòṣà ni. àwa tẹ bá mi báyìí àwa tẹ́lẹ̀ ìdílé bá mi báyìí ṣẹ́gẹ́ kò sí tálákà nu wa nǹkan tó ń ka àwọn ọ̀kánú fa. tí sòṣà ni nǹkan tó ń ka àwọn ọ̀kánú fa. tí sòṣà ni ẹgbẹ́ kan tó sọ nípa níbi Muhammad ó jẹ́ dákẹ́ òjẹ̀ wá ń bẹ̀ ó jẹ́ oṣù wa. ẹjọ ẹ ní sùúrù èyí wa. mùsùlùmí ni ẹ̀ náà gbọ́dọ̀ tí wọ́n sọ náà gbọ́dọ̀ tí wọ́n kó sọ ó jẹ́ aláwọ̀n. Ambassador ìgbà tó ẹ farabalẹ̀ mi láìpẹ́ ambassador mi láìpẹ́ ṣe máa ń sọ̀rọ̀ ẹ máa ti máa ń wojú ara wa o mi láìpẹ́ ṣe ìgbà tó ń sọ̀rọ̀ ikọ̀ dédé mò ń ṣe live dédé mi mò ń ṣe ìgbà tó ń sọ̀rọ̀ ṣé mo support ẹnìkan àbẹ́ ẹnìkan ẹ̀ tó wà kálukú kálukú ṣe mọ̀ ṣé mo sọ kọ́kọ́. mo tó wà lè sọ ẹni tó máa ń di láì ẹni wá ṣe kí ló wọ́n máa ń di láì àbí kíní kan mo gbọ́dọ̀ tó sọ nípa níbi mo gbọ́dọ̀ tó sọ nípa wà níbi Muhammad mo gbọ́dọ̀ tó sọ nípa níbi Muhammad lórí péjì ẹ mùsùlùmí ni ẹ nà. Mr. Statistic ẹjọ́ ẹ lè fún Muslim láyé ẹjọ́ ẹ lè wá. gbọ́dọ̀ tó sọ nípa ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹni ambassador tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀ fún wa lẹ́nu ambassador ẹjọ́ náà. kò yẹ kán ṣe bẹ́ẹ̀ náà kò yẹ kó. ẹni tẹ́ bá ní ẹ fún wa lẹ́ ẹ fún wa lẹ́ gbọ́dọ̀ tó ànábì Muhammad sallallahu alaihi wasallam jẹ́ èèyàn tó gbẹ́lẹ̀ fún ọ̀tá yàtọ̀ máa sọ̀rọ̀ kú sọ̀rọ̀. Assalamu alaikum. Imagine. ms ó yẹ jẹ́ ká fẹ́ ká lọ ó yá ẹ jẹ́ ká lọ ms ó yá. ẹ bá wa mú ẹni sùúrù gbogbo yẹn ní sùúrù ẹjọ tó lọ ṣé wọn pé ọ̀nì náà onítọ́pì tí mo ń treat tẹ́lẹ̀ ẹni sùúrù kẹ́nì kankan má pè mí sí àwọn nǹkan báyìí ẹ rí i pé mò ń wò mí sọ anything kẹ́nì kankan kó má pè mí sí ẹjọ nobody should try to spoil my image jẹ́jẹ́ mi mò ń ṣe kí àwọn náà wá bá mi and onítọ́pì tí mo dẹ̀ ń treat mo di kọ́rọ̀ yìí wọlé ẹ understand ọlọ́run ló mọ ọkọ̀ kálukú ọlọ́run ló dẹ̀ mẹ́ni tó ń sùn ọlọ́run ló mẹ́ni tó jẹ́ àbí àṣọ máa ń sọ so nobody should involve me abeg nobody should involve me. Assalamu alaikum. Aleykum salaam to lie. Good boy. Tí o tán wọlé káàbọ̀. Ẹ kọ́ àtàrọ̀. mo wà ń bí mo fẹ́ kí àwọn tó wọlé kí wọ́n mute kí kí ni ẹ lè mute. ẹ̀wọ̀n ó sì mọ́dà pé ẹ̀yàn tó ń jẹ́ question lókè mi rò bí i muslim ni wọ́n lè gbọ́n muslim wọlé. wọ́n ti report account mi. wọ́n report ẹ̀ máa wọ̀ ní network ẹgbẹ́ wọn muslim wọlé. wọ́n report account mi. wọ́n lè report ẹ ṣe báyìí J-boy ṣé muslim ni yẹn lè drop J-boy àti Mr. Adéwálé kẹgbọ́n wọn muslim wọlé tí wọ́n bá lọ́wọ́ tó fẹ́ sọ ẹjọ́ yìí ẹ bá ó sì power tap wọ́n report ẹ bá wọn power tap. mi sọ mo ní mi fẹ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wọ́n lè report ó sì ẹ bá wọn power tap ẹ̀yìn ìrọ̀lẹ́ ń wò wá. wọ́n report ẹ bá wọn drop Mr. Adéwálé ẹjọ́ lè drop Mr. J-boy lè drop ambassador yàtí J-boy gbé àwọn àpá. Mr. question náà ẹ lè drop ẹ jẹ́ kọ́ ẹ drop ambassador wọn ambassador mi ò yẹ fún wa tí muslim bá wà ní Mr. Adéwálé kò ní ìdí àwọn muslim wọlé ẹ sọ nípa Islam bẹ̀rẹ̀ ní kí wọ́n drop. olówó èkó àbí ẹdúnú. olówó èkó lórúkọ mi bẹ́ẹ̀ ni. ṣé mo pé mi ìmọ̀ yín rí ẹ understand. wọ́n á ti mọ ara nígbà tẹ jẹ́ Yorùbá. so mo dẹ̀ gbàtẹ́ fẹ́ wọlé tẹ kọ́kọ́ dárò ìkàlẹ̀ mo sọ mo ní tí kò ń sọ̀rọ̀ ìjà ìsìn. kò ń ṣe ìjà Islam wá sílẹ̀ Yorùbá. ẹni sùúrù because kẹ́tọ́ wọlé mo sọ ṣe obìnrin lèmi ẹ̀yin ọkùnrin lẹ́ni wàhálà ẹ̀ máa jà sẹ́sẹ̀ ẹ̀ máa jà ṣe kinní kan mo sọ because like ẹ̀yin náà ẹ̀wọ̀ kan tí ambassador ń sọ ń sìn it's not even about pé kinní kan èwo ni mò ń wò tó ń bú sorry èwo ni wọ́n ń bú Mohammed mò ń wò wọ́n mò ń ṣe kinní kan so mo sọ mo ní ṣé kí n sọ̀rọ̀ ìjà ìsìn tó bá jẹ́ pé ìjà ìsìn èmi ò kí fẹ́ wà kí n wà involve lórí ìjà ìsìn àbí ò ṣe kinní kan tẹ bá pè mí I will not approve then fine. kò sí jàǹbí ẹ máa gbọ́ ó dà pé Mr. J-boy wọn ṣe muslim ẹ lè drop. olówó èkó àdúgbò ẹ mọ̀ sọ́kẹ́ nìkan kan ṣe bẹ́ẹ̀ mọ́ eke o. ẹ má bínú ms ó yẹ jẹ́ ká kàn kọ́tà ń kà lọ sí ọ̀dọ̀ kẹ́tẹ́ mi bá yín fa so bá pé J-boy náà wọ́n ṣe muslim ms ó yẹ jẹ́ ká kàn
mùsùlùmí ni wọ́n drop ambassador yìí dànù. ọmọ Ìlọrin ni ẹ̀mẹ̀sẹ̀ ká fẹ́ ká ó yá ó yá. ọmọ Ìlọrin ni so Okay. ẹ lè mọ bú ànábì mọ́ káwọn dákẹ́ ambassador ẹ lè mọ bú ànábì mọ́ fẹ́ ká tí àwọn nǹkan abúlé àbẹ̀bù olówó èkó ambassador ẹ mú tù abúlé sí ni àdáṣọ ọgbà àwọn àbẹ̀bù ẹ̀sìn ambassador fẹ́ ká nǹkan ni ẹ mú tù àbẹ̀bù náà. ambassador ẹ jọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ wo mi kíní I can't continue mo ti ń receive different calls different kind of calls ẹ dẹ̀ mọ̀ pé kò dẹ̀ sí tó máa porí kíní kan tán ní porí kòkòkò àbí àṣẹ máa ń sọ Yorùbá yẹn so I'm a Muslim I'm a good Muslim you understand and it's not that pé kò tẹ̀ ń sọ mo interfere àbí mo dá sí but ọ̀tọ̀ níbi táwọn èlòmíì máa gbọ́rọ̀ lọ àwọn tẹ́sìn bá dùn mọ́ báyìí tó yẹ pé àwọn oníṣẹ́ ẹ̀sìn Muslim pé tó dùn mọ́ ọ̀tọ̀ nípa tó máa káàntẹ̀ lọ ǹdẹ̀ nífẹ̀ẹ́ kò tó yẹ pé wọ́n máa tarnish and I'm from Ilorin as he said and ìtújú fèmí náà ni you understand. ìyá wa àjà tó bá lọ lọ́dọ̀ police station ẹ̀ bẹ́ẹ̀ bu àjà mò wa ń bọ̀ lówó epo. èmi ò fẹ́ Ìyá Múrẹ́ ní ìwọ kejì. ara máa dárúkọ yín àwa kan wá ṣeré ń bíbá yẹn ìyá Múrẹ́ ní no kejì. the way he's talking then no ẹ fọ ambassador lọ muslim tó bá mọ ké wọn lè engage wa ẹ máa bẹ ìyá Múrẹ́ ní bá kejì. àwọn muslim tí wọn ti lọ́wọ́ fẹ́ bá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ Mo ń bọ̀ lówó wọ́n lè epo. fi àkókò ìwà bá wa ká sọ nípa Muhammad àti Islam Múrẹ́ ní kejì. jẹgẹt ẹ má bẹ̀rù Múrẹ́ ní ìyá wa. kejì. tẹ́ ń gbọ́ mi wọ́n. olówó èkó yeah. mo ẹ ṣe sùúrù ṣe mo understand bí ẹ ṣe feel pé àwọn ọ̀pọ̀ tá à ń ká àbí nǹkan kan pé àwọn èèyàn kan lè máa feel bákan. ṣe rí àwọn ojú tí mo gbé wá sí ìbàwí mi ráwọn ojú yẹn rí mi mẹ́ni bọ̀dì rí. ẹ ṣe sùúrù one thing ni pé báwa náà ṣe dé sórí péjì àwọn kan náà máa fẹ́ bá wa sọ̀rọ̀. a ti mọ̀ yín rí ṣe rí bẹ́ẹ̀ ṣe wáyé lóòótọ́ wọ́n bí sínú Islam ẹ̀dẹ̀ lè bí pé yeah is the right thing àwa náà sọ pé kéèyàn kan fi Islam lẹ̀ but nǹkan tá à ń kà yẹn inú ìwé wọn la ṣe ń kà á ò ká lórí o ṣe get. bọ̀ kí láǹfààní ẹ má bínú kí ni àǹfààní gbogbo tẹ̀ ń ṣe ń sìn All right, ẹ kí ṣe ni àǹfààní kí ló wà níbẹ̀ kí ni. wọn kan wọn mọ lárúbáwá wọn mọ tún wọn lédè Yorùbá a dẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ pé Muhammadu wọn rán sílẹ̀ Yorùbá tá bá rí ẹnikẹ́ni tó jẹ́ muslim wọ́n lè wá bí a fẹ́ jẹ́ kó mọ̀ pé Islam kò sí fáwọn ọmọ Yorùbá gbogbo nǹkan tí Islam mú dání ó tako ìjẹ́ Yorùbá ẹ wo bí àpẹẹrẹ ẹ wo Quran 984 ẹ wo Quran 9113 ó ní pé bó jẹ́ èèyàn tó jẹ́ ẹbí èèyàn tó bá kú tí ò bá ti ń ṣe muslim ó ní ìwọ tó bá jẹ́ muslim ò lẹ́tọ̀ọ́ àti lọ bí tí wọ́n bá ti ń sin ẹni náà ó dẹ̀ gbọ́dọ̀ gbàdúrà fẹ́ni náà ṣe rí pé ẹ̀sìn Islam wá ṣe ìpínyà fáwọn ọmọ Yorùbá ni gbogbo àwọn nǹkan ìlàrí la fi ní ká jáde ká jẹ́ káwọn èèyàn wá mọ̀ pé ẹ̀sìn Islam kò sí fúnlẹ̀ so Yorùbá. why tó wá jẹ́ pé péjì tèmi ni bá a ṣe rí pé muslim obìnrin ni ni yàn kàn ká wọlé ẹ̀bẹ̀ ẹ̀ níbẹ̀ obìnrin náà la máa pọ́nlé ju ẹ̀yin nìyá wa bá ṣe rí yín pé bọ̀ àwa ṣe rí ọ̀tọ̀ yín kò nìkan síbi tá táwọn à kí ń olóyìnbó lọ máa categorize ẹ̀ sí. a lọ péjì mo ráàánú gbà ìyá mo ráàánú gbà lọ́jọ́ wo a lọ tàbúrò wọn kò síbi tá à ń lọ ibikíbi tá a bá rí la máa wọ̀ ọmọ ọ̀lẹ́ láyé ògbà ṣe get a dẹ̀ rí pé Yorùbá nìyí so àwọn nǹkan táwa dúró fún nìyẹn pé ẹ wọ ẹ̀sìn tó ń sọ pé bó jẹ́ bàbá ẹ bó jẹ́ ìyá ẹ bó jẹ́ ọmọ ẹ bó jẹ́ gbogbo ẹbí ẹ tó bá ti ṣe Islam ó ní kó má bá wọn ṣe tó yẹ ká fẹ́ kù nílẹ̀ Yorùbá àwọn nǹkan yẹn àwa ń gbìyànjú àti sọ àwa dẹ̀ fẹ́ kí ìfẹ́ wẹ́ kó di pé ẹ̀sìn Islam náà máa di pé wọ́n á máa fi àdó olóró pààyàn nílẹ̀ Yorùbá Mr. Morenikeji. so ms ẹ̀ka nǹkan tá à ń kà yẹn lọ ẹ jẹ́ àlọ́ ẹ ṣe. before kẹ́ tó mọ̀ ká lọ ẹ jẹ́ ká èèyàn sọ̀rọ̀ kan ní before olówó kẹ́ tó èkó mọ̀ ká come lọ. to my page ẹ jẹ́ wẹ́n ní ẹ jẹ́ ká ms sọ̀rọ̀ before kẹ́ tó mọ̀ ká ẹ jẹ́ lọ. lọ follow ẹni yẹn. mo kí yín àti wa Morenikeji ẹ kalẹ̀. ṣé mùsùlùmí lẹni ẹ. I'm a Muslim before kẹ́ tó sọ anything Sister Morenikeji mo fẹ́ kẹ́ ẹ fi Ọlọ́run kọ́kọ́ búra pé mùsùlùmí ni yín. tẹ́lẹ̀ kẹfẹ́ rí èwo ni kán fọlọ́run búra kí ló dé. ẹ farabalẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ tó gbọ́ bá sọ̀rọ̀ fún mi ní ẹ ṣe sùúrù aláàjì ẹ ṣe ms sùúrù. sọ̀rọ̀ náà ó sì lọ ń béèrè lọ́wọ́ ms ẹ jẹ́ kí ó sì ms kẹsùn ní kọ́kọ́ mò ń bá ms ẹ jẹ́ kí ó sì sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká fún wọn náà wọ́n lè. ó sì ni mò ń bá sọ̀rọ̀ ṣé sùúrù ìwọ kan mò ń bá wí. Sister Báwo? Morenikeji mo ń gbọ́ yín. ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún aya ẹ búra ní orúkọ Ọlọ́run pé mùsùlùmí ni yín. ibo wa kúrò ń gbé mùsùlùmí rárá kristẹni ni mí ẹ wo ẹ máa bí mi láwọn question tẹ pé yín ní sẹbi ó Ìbéèrè clear ni máa mi ò bí ẹ dáhùn. ẹ má jẹ́ kí n kọra mọ́ ẹbí yín question mo béèrè lọ́wọ́ yín. ẹ má jẹ́ kí n ṣé èwo ni ṣé Sister mùsùlùmí ni Morenikeji ẹ fi Ọlọ́run fún ẹ pé tó bá jẹ́ pé mùsùlùmí ni yín. babaláwo ni wọn babaláwo ni. alájà Abdullahi yes mo ń gbọ́ yín. alájí ṣe ń gbọ́ mi ẹ má jẹ́ ká fèsì Morenikeji because ọlá pé kúlẹ̀ kíra mo ti pè lórí fóònù direct kúló ti pé mo wá sókè Kẹ́rí Sister Morenikeji ní tí wọ́n fẹ́ ṣe yìí. ẹ̀rọ sọ because ó wúlò mi náà ń ká mi lára. ambassador Ó ẹ dùn gbọ́ mí nǹkan tí mo fẹ́ sọ yìí. kẹ́rí èyí bọ̀bọ̀ ms yìí ó gba debate ó fi platform ẹ lẹ̀ ibi tó yẹ kó wà lálẹ́ yìí ó sáńbẹ̀ ó wá lọ wá sí bíbá yìí kí ló wá ṣe ń bì.
ẹni tó ń sọ̀rọ̀ yìí ms ò bá debate pẹ̀lú ẹnì kankan ẹni tó ń sọ̀rọ̀ yìí ms ò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ debate so ẹ bá ti ń sọ̀rọ̀ èrè ẹgbẹ́ tẹ bá wá ní pé debate kan wà ẹ lè wá bá wa mi ká lo bíbá ms ò bá yàn. máa pe jọ́sìn wá sí báyìí ẹ bá wọn kẹ́ pé wá sí àmọ́ ẹni tó ń sọ̀rọ̀ mi ò rẹ́ni ẹ má gbọ́ kẹ́ni tẹ bá fẹ́ pé wá ẹ wá sí ms ẹ tó sọ̀rọ̀ ni wọn ms ò bẹ́ẹ̀ ẹnikẹ́ni tẹ bá fẹ́ pé wá ẹ wá fún wá sí ní báyìí ó gbọ́ ajẹ́ ambassador programu yìí ọmọ ambassador ẹ ṣe sùúrù sẹ́rí bí tí mo wà ń sìn jọ́sìn ti ń bọ̀ wọ́n gòkè ń sìn. kò sẹ́ni tẹ́ gbé wá ẹ má gbọ́ kò sẹ́ni tẹ́ gbé wá tó lè bọ́ aṣọ nípa Islam tí ò ní jẹ gbá. ó ti yá ṣé orí péjì náà gbélé ìtumọ̀ wá ṣẹlẹ̀ báyìí ẹni ìmọ̀mù mẹ́ka ó máa jẹ gbá lọ́wọ́ wa ìmọ̀mù mẹ́ka ó máa jẹ gbá lọ́wọ́ wa. ó ti dá bẹ́ẹ̀. mi ìdólówó ẹ̀ pé nǹkan tẹ́ bá gbé ìmọ̀mù mẹ́ka wa ó máa jẹ gbá a máa gbólówó ẹ̀ débi pé. Jọ́sìn ti make request ó yẹ ẹgbẹ́ Jọ́sìn sókè ẹgbẹ́ Jọ́sìn sókè. ìmọ̀mù mẹ́ka à ń nà débi pé a sáré. ẹgbẹ́ Jọ́sìn sókè. Mr. ms ẹ ṣí nǹkan tẹ́ ẹ̀ ká lẹ́ẹ̀kan yẹn lọ ká máa sọ̀rọ̀ lọ́yà. Alhaji ms ó yá ẹ̀ka ẹja ká lọ. ẹgbẹ́ Jọ́sìn sókè. gbé jọ́sìn yẹn sókè gbé jọ́sìn sókè. ms ẹ wà ń bẹ̀ ó yá ibi tí wọ́n mọ́sá ó yá. ẹ̀wọ̀n ta ló ń sọ sáwà bo sáwà bo kílẹ̀ ní yìí sọ ṣó mọ̀ tún mọ́ sábì báwo kílẹ̀ sọ lẹ́nu náà. sábì báwo ta ni ẹ fún ta ni ms ó yẹ kàn tẹ́ fẹ́ kájàre ó yá. farabalẹ̀ mọ́ àtìlẹ̀ kájá ní wá sókè àtìlẹ̀ ká. ẹ̀wú báyìí. Then he mentioned a group of male members who look like the Zoot people with no clothes on them. And they came and started to write the messenger of Allah. tí o máa ṣe polówó tutù ló fà wọ́n ti gbé kejì tutù wọ́n ti gbó obìnrin ni àìpó tutù ni àmẹ́kùnrin ṣe máa ṣe àdákàkiri alọ́sẹ̀ péjì kẹlọ́ ṣe owó àdàdà wọ́n wá síbí báyìí. just me lẹni lọrọ pẹ̀lú ẹ ó yàjẹ kó wá sókè just me wá request gbé just me yẹn sókè gbé just me yẹn sókè oya just me ti wá sókè oya ó sórí rẹ just me yẹn wá sókè àìdá ló sọ ṣé ẹ wà ló péjẹ ẹ̀ẹ́dẹ̀ káàkiri ẹ ṣòfò dànù ni ẹ ṣòfò dànù ẹ bá ṣòfò dànù oya kíní ti dé èmi ti mú tù just me ti dé just me ti dé just me ti dé just me ti dé. ambassador pa máìkì wọn so ms ó yẹ bá mi ẹ jẹ́ ká kàn kọ́ta fẹ́ ká ẹ ṣe ms ó yá ms host ẹ̀jẹ̀ ṣẹlẹ̀ bá wa jẹ́ kí ms tóbi ẹjọ́ host ṣẹgbọ́n tẹ bá ms tóbi ẹjọ́ ṣẹ wà ń bẹ̀ host. ẹ wọ ẹ jẹ́ kí just me sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ yìí àmì láìpẹ́ tó ń ṣẹlẹ̀ yìí ní láìpẹ́ àmì muslim àmì muslim all these people ń ṣẹlẹ̀ yìí. ẹ jẹ́ kí just me sọ ambassador dákẹ́ náà ambassador ẹni tó dákẹ́ mi lè dákẹ́ fún ọ̀gbẹ́ni àkìlẹ̀ dákẹ́ fún just me ni kò sọ̀rọ̀ just me ni kò sọ̀rọ̀ kí just me ò bá sọ ẹ̀yẹ rẹ̀ sọ bíbá ó yẹ kó lọ kọ́ bá wọn ẹni wá máa sọ yẹn fún wa àpàṣẹ just me ò bá sọ̀rọ̀ ẹni máa sọ bíbá wọ́n yẹ kó lọ kọ́ péjì wá wà lọ́sẹ̀. And they came and started to write the messenger of Allah. tí just me ò bá sọ̀rọ̀ bíbá ẹni bọ̀dọ̀ lè sọ̀rọ̀ tí ẹ̀ máa náà just me ẹ̀ ní sọ̀rọ̀. fún Muhammadu nìyẹn o
ó sì ló mú tì mí. àwọn ọmọ yìí wọ́n ti ń sá fún MS oya ó sì ló mú tì mí. now MS oya olówó èkó Kejì I started to write the messenger of bí wọ́n ṣe Allah. ń tó bá ṣe fún Muhammadu nìyẹn o. mútu MS yìí mútu bọ́yọ̀ ẹ̀ máa ṣe nìyẹn. àti wèrè tó wé kíni kan tí títọ́ kíni kan justice à ń gbọ́ yín ní justice ò bá sọ̀rọ̀ kò sẹ́ni kankan ẹ̀rí ẹ̀ sí péjì ń bí báyìí. Kejì ṣóǹgbọ́n mi gbé just me sí screen. Kejì gbé now nǹkan tá a fẹ́ wípé wọ́n mọ́jú sẹ́ wọ́n mọ́ gbẹnu sọ́ọ̀n tàlù bá and began to start and started to write the messenger wèrè yìí náà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ èkó yẹn mútu òun náà dànù jàre ọ̀dà mútu ẹ̀ wèrè náà bámi ìwọ mútu wèrè ẹ̀ṣí máìkì kẹta lọ àbí ẹ̀wù máa bà wọ́n bí ọ̀dà òsì ń bẹ̀ ní MS náà bọ́ọ̀sì òsì mẹ́jẹ́ ká máa kà á lọ ó yá òsì òsì mẹ́jẹ́ ká lọ ó yá ó yá. So tí ó bá sí ó sì bẹ́ẹ̀ and the prophet of Allah began to recite to them and they started to move nígbà tí wọ́n kọ́ bá sí fún Muhammadu they started to move closer and lean around me. wọ́n bá bá Muhammadu sùn lọ. gbogbo adagudẹ sọ yẹn ẹnu ayé náà ti sọ the messenger of Allah said for me, so we set out until I reached such and such and he traced a line for me and told me stay between the two edges of this line. Don't go outside of it. If you go outside of it, Abdullah said, and so I stayed there. Then the messenger of Allah went off a stone away. Or a little further. Then Abdullah mentioned a group of male members who looked like àwọn ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ rárá. Ìwọ tó bá jẹ́ pé o ní tó fẹ́ defend tó lọ́rọ̀ tó fẹ́ sọ tí o nídìí kó máa ṣe bí wèrè ẹ ó bá àwọn ọmọ yẹn ṣe táwùtù ni wọ́n kó sẹ́yìn. Ẹ̀kẹ́ tó lè defend ẹ̀sìn ẹ̀ṣẹ̀ wa ń pariwo kọ́ lọ pẹ́ nìkan wá kọ́ lọ pẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe Islam tẹ́ wà ń bẹ́ mọ́ tẹ́ lè sọ tẹ́ lè fi defend ẹ̀sìn. Mi rí wẹ́lẹ̀ yìí o. Ẹ̀ka alẹ́ ojú ogun alẹ́ ilé o wọ́n fún ọtí lálọ́ o. Ṣọ́nsá ọjà pa ni ṣọ́nsá kúrò ní láìpẹ́. Ọmọ yẹn padà pa láìpẹ́ yẹn náà. Ẹ̀mí wọn gbé ìka lórí bàbá ṣàbíọ̀. Just me tó wà bẹ́ẹ̀ gọ́gọ́ fún rẹ̀. Just me tó wà bẹ́ẹ̀ gọ́gọ́ ẹ̀rù ń bà kò lálàáfíà orí síìtì tó wà yẹn ọtí tì ní. Ìkàlẹ̀ MS o. Èèyàn méjì péré ló wà ń bẹ̀ yẹn. MS àtolówó Èkó nìkan. Àwọn ọmọ yẹn dẹ̀ ń ṣe bí wèrè mẹ́ yẹn o. A ti gbé wọn ṣe pé méjì. Bàbá mi mo kí gbogbo ilé o nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹyẹ bá ti wọlé bá mútu ẹjọ́ bá mútu láti wọlé ní bàbá ẹ bá mútu ẹjọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn pípù yẹn wọ́n ti mọ nǹkan tó wà ńlẹ̀ wọ́n sì mọ̀ pé ìmọ́lẹ̀ ti dé kó sá ti jẹ́ kó wọ́n ti mú ni kò bá bàjẹ́ àtúkà lọ́rọ̀ wọn ọ̀lẹ tí ń dá wọn láàmú kò jẹ́ kó wọ́n lè ronú imagine kí ni ariwo tó ń pa bẹ́ẹ̀ yẹn ó kàn ń pariwo for no reason oh make a point òun pariwo just me ẹbí mùsùlùmí lọ ẹ lọ́wọ́ péjì rẹ̀ àáfà lọ náà òun náà lóhùn kéwo ṣé just me nìkan ló lè sọ̀rọ̀ ìwọ ọ̀lẹ́ka Kùránì MS máa jọ ìwọ̀n MS máa darapọ̀ mọ́ pẹ̀lú olówó Èkó tọ́lá mi yé yín so láìsí bẹ́ẹ̀ yẹn just me ò ní nǹkan tó fẹ́ sọ because just me kọ́ la fẹ́ bá sọ̀rọ̀ just me ò ní any information to give anybody ṣé ń gbọ́rọ̀ mi so kẹ́lú mi bá wa sọ̀rọ̀. ẹjọ ẹyin èèyàn wa ẹ má bínú wọ́n pe léjì ẹni wọ́n pe àwọn family wọn and all that so ó dẹ̀ ti wà live padà so ayé ti ń padà lọ síbẹ̀. àti lọ ó yẹ jẹ́ àbá lọ bẹ̀
wọ́n máa tún ẹ̀yin tó máa tún àwọn oníjẹ́ ká gbádùn. So responsibility yẹn kó farabalẹ̀ kó coordinate kíní yẹn. Because gẹ́ẹ̀ yẹn fúnra rẹ̀ wọ́n fẹ́. ẹjọ ẹ má jẹ́ kí wọ́n kọ́ ló ṣe mọ́ bíi ti bẹ́ẹ̀ yẹn o. ẹ má wọrí ẹ jẹ́ ká débẹ̀ o. ms ẹ lè gbé tó láyé wọlé tán bá débẹ̀. wọ́n má jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn o mẹ́ta. àwòkí sọ̀rọ̀ religion or not religion. Ìgbà sáfà pray láàárọ̀ yìí Christian náà dẹ̀ tún pray fún wa tẹ́pẹ́ kárí everybody ṣe even Muslim gan àṣẹ àmì Christian gbọ́dọ̀ àṣẹ so èmi wá rí I don't have any reason láti máa sọ pé a fẹ́ máa jàjẹ́ ìsìn àbí kìíní kan ọ̀nà ló mẹni tó ń sìn òun ọ̀nà ló dẹ̀ mẹni tó máa jẹ́ títí àbí wọ́n ṣe máa ń sọ we are just trying our best. Ebi ẹ̀sìn tó bá dẹ̀ kálukú ní kálukú ṣe tó bá yẹ pé ṣẹ̀ṣẹ̀ ló fẹ́ ṣe tẹ́pẹ́ Muslim ní ṣe tẹ́pẹ́ Christian dẹ̀ ní ṣe anybody will discriminate anybody pé kìíní kankan tó bá ti wẹ̀ ni kò ṣe so kẹ́ni kankan kó má dẹ̀ máa gbé mi sí pé because ẹni kankan kó má gbé mi sí pé because anything kì í ṣe pé bóyá ẹ̀rù ń bà mí or something but anything like ẹ̀sìn ìjà ẹ̀sìn mi ìfẹ́ lórí page mi and mi dẹ̀ bóyá ẹnìkan ti ever involve mi sórí kan bẹ́ẹ̀ yìí rí Báṣọ̀run kọ́tẹ́sí lálẹ́ olówó Èkó wá Báṣọ̀run right ẹni pé mi mọ̀ yín rí from nowhere before but kọ́tẹ́sí lálẹ́ yóò dùn mí and ẹ̀dẹ̀ fẹ́ káwọn mùsùlùmí níbi ẹgbẹ́ mi ẹ fẹ́ kọ́ máa jìrọ̀ lára mi ẹ understand ẹ̀wọ̀n mùtù mike ẹ fẹ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ mi kọ́mà mi ní hard anybody the reason why tí mo fi hard olówó Èkó is that àwọn ni mo gbà tí mo mú topic yẹn wálé ni olówó Èkó ló send request my aim is that bóyá olówó Èkó fẹ́ contribute sórí topic tí mo mú wá you understand that's why tí mo fi bring olówó Èkó dàpọ̀ olówó Èkó ẹni fans dáadáa mo notice pé bẹ́ẹ̀ ṣe wọlé làwọn èèyàn ẹ pé àwọn tó wà báyìí láti from the beginning mo ń bèèrè àmì pé what's going on here àwọn kan níbi àwọn ti gba account mi money is not possible wọn lè gba account mi náà mo ń lò ṣé I understand ẹ jọ anything like religion ẹ jọ to roll long nobody should involve me because on enough dáàdi mi bá gbọ́ ìkan tó ṣẹlẹ̀ lẹ́nu ìbáyìí sìn wàhálà máa jẹ ìyẹn ti jà fún pé wọ́n máa bá àwọn ẹgbẹ́ máa sọ pé ó ní ibu nìkan tí èèyàn máa jà pé wọ́n ń bú bàbá tó yá èèyàn rò pé gbé kí ni èèyàn nídẹ̀ ẹ̀sìn tó bá wù mí mo lè ṣe nídìílé mi ẹ ṣáà sọ pé àláwọn tó yẹ pé fọwọ́ fàdà wa tẹ́ pé wọ́n ṣe oníṣẹ̀ṣe ni oníṣẹ̀ṣe wà ní fọwọ́ fàdà wa náà bá ṣe ní Muslim ta ní Christian ẹ̀sìn tó bá kálukú ló ń ṣe ìyọ̀n dẹ̀ mí pé ká má. ẹ máa padà sílé nìyẹn ẹ máa tẹ̀lé fún padà yín nìyẹn ẹ má bínú ẹ̀kan yẹn bá ṣe rí yín tẹ̀ ń sọ̀rọ̀ tàbí rí pé ẹjọ́ ọmọ Yorùbá ojú yín dún igi lánàá ká kí yín ṣe gẹ̀. tí n bá jọ́ ọmọ Yorùbá mi Muslim. ẹ máa gbé ètò táwa máa ń ṣe mọ́ bó ti pé Muslim ní bó ètò táwa máa ń ṣe ni pé tàbá dé a máa ń sọ nípa nǹkan tá a mọ̀ tẹ̀bá dẹ̀ òbí ìlú ṣe ń lọ sìn àgàgà lọ́run tó jọ́dọ̀ yín yẹn àwọn làkúrádà ti wà ń bẹ̀ bandit àwọn Boko Haram. bandit ò sí nílọrin ẹ má jẹ́ kí ọmọ bandit kankan ò sí nílọrin. wọ́n wọ ibo ìtúni náà wọ́n wọ mẹ́ẹ̀lú ìlú bíi márùn lọ́tún. ṣé ìlọrin nìkan náà wá wọ̀ ni. ẹ máa gbọ́ so ẹ mọ̀ yà wá so àwa wò pé wọ́n ara wọn kan tí wọ́n padà ẹ pé bọ́ ṣe ń bú mi ń bí wa ilé ẹ̀kan mi ìbé ìbú tèmi ni pé èmi ò máa gbọ́ ẹ tẹ bá lè tún wẹ̀ lè tún kíní wò lórí oníbẹ̀ṣẹ̀ lè wó sẹ́tì yín kò sí ẹni tí mo bú ń bí wa ms ò dẹ̀ bóyá ń bí ẹnikẹ́ni tá bá pàdé tó bá jẹ́ Muslim nǹkan tá bá sọ nípa Muhammad sallallahu alaihi wasallam a máa kà láti inú Quran ẹ má bínú Báṣọ̀run jẹ́ kí n máa bínú sẹ́ṣọ̀ kí ni ìtumọ̀ kí ló tẹ̀ fi ń sọ̀rọ̀ nípa Ànábì Muhammad sallallahu kí ló tẹ̀ fi ń sọ̀rọ̀ nípa kí ló fà kí ló ṣẹlẹ̀. ìdí ni pé wọ́n sọ fún wa pé Allah rán Muhammadu sí gbogbo ayé pé wọ́n sílẹ̀ Yorùbá àwọn àwọn pé ẹni tí wọ́n rán sílẹ̀ Yorùbá yìí ìjẹ́ iṣẹ́ dáadáa wo ló ṣe ìjẹ́ sálẹ̀ ráfà kan tó lè sọ dáadáa márùn tí Muhammadu tó ṣe ilé ayé ẹ̀ àwọn àwọn pé wọ́n sílẹ̀ Yorùbá ok. ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni wọ́n rán bí. wọ́n lọ́rọ̀ sí gbogbo ayé wọ́n lọ́rọ̀ sí gbogbo ayé ilẹ̀ Yorùbá ìdí ni pé wọ́n lọ́rọ̀ sí gbogbo ayé ilẹ̀ Yorùbá náà dẹ̀ wà ní gbogbo ayé so torí tó kàn èmi ní ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ wò pé ẹni tó ní wọ́n rán sí ilẹ̀ Yorùbá o kí ló mú wá so àwa ń wo hadith à ń wo Quran à ń wo tafsir gbogbo nǹkan tá àwa rí ń bẹ àwa wò pé. nǹkan tẹ́mi kàn notice ni pé ní ìdẹ ẹ̀dá wọn rán wọn wá you don't need it. ẹ má bínú bọ tábà ní Muslim tó bá wọlé àwọn ò bá wọn jà á lè jọ sọ̀rọ̀ wáyé tó wá jẹ́ pé ní page tèmi fẹ́ máa ṣe fún báyìí. ẹ bọ ẹnìwé tábà lọ ní kò sí táàkì ń lọ so ẹ má bínú kò sí táàkì ń lọ so ẹ má bínú kí n yà wá. gbogbo àwọn people yìí bí báyìí they are just insulting me just gbogbo èpè everything this is not good now kí ló kọ́ mi pẹ̀lú ẹ̀sìn àbí kìíní kan ẹ̀sìn kan bẹ́ẹ̀ mi sí fáwọn òbí tèmi ṣe lèmi náà tọ̀ lọ. olúkálukú lẹ́tọ̀ọ́ àti ṣe ẹ̀sìn tó bá hàn. tó bá kọ́ lóko kó ṣe náà bọ́ kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀sìn I don't even get it ambassador tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ pé kí ní kan ambassador máa bí ọkọ̀ máa jà ṣe get a lè jọ sọ̀rọ̀ ní normal talk. ẹ̀yin náà wọlé gbọ́ explanation ẹ̀ sáyé sọ̀rọ̀ sí mi ẹ̀ ṣe pé kíní kan ọmọ Ìlọrin ní ẹ̀ wọ́n ṣe kíní kan òde ń wò mọ́ kí ṣe fẹ́ kí n pa wọ́n ni. èso má bínú sórí mo gbọ́ mi wọn náà gbọ́rọ̀ tí kán tẹ̀lé wọn lẹ́yìn àmọ́ kì í ṣe dandan kán máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ànábì Muhammad
sọ̀rọ̀ nípa ànábì Muhammad kan tó lè. ṣé olórí èkó ṣé ẹ̀yin náà ti rí àwọn èèyàn yín bẹ́yẹn ẹ ti rí pé àwọn gan-an máa ń ṣe kínní ẹ ti rí wọn bẹ́yẹn. ẹjọ ní comment section ẹjọ ẹ má post ẹjọ ẹ má bèbè. ṣé ẹ̀rọ wọn ní sinmi sọ ní ìgbẹ́ nígbàdí ẹ̀wọ̀n ní sinmi sọ ní ìgbẹ́ ẹjọ ẹgbẹ́ òun náà bú mi yìí tí wọ́n sọ̀rọ̀ sí mi yìí. ambassador ẹ má bínú. èmi ìdàgbà nígbàdí báyìí mo ṣe wọlé báyìí. inú mọ ẹ sọ̀rọ̀ ẹ ń búra yín ṣé ìyá mi pé àwa tẹ wá bá sọ̀rọ̀ ẹsẹ ká gbọ́ nínú bá ẹjọ ẹ má bèbè ẹjọ. àwọn àbú ifá àdẹ̀bọ̀ Ọ̀rúnmìlà ní àdẹ̀sọ́kùsọ nípa Ọ̀rúnmìlà so níyàtí láti lè wá sí péjọ wa láti mọ íńtánẹ́ẹ̀tì tó fẹ́ tá a gbà fún táwa tẹ̀lé níyàtí ẹ̀ láti sọ pé ànábì Muhammad ní gbogbo yẹn tẹ́ bá fẹ́ pèpè ẹ lọ sọ́dọ̀ wọn aláwo àbí ẹni tó bá wẹ pèpè sórí ẹ̀sìn akọ̀ lakún dínúkún wálé ẹ̀jì ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò dí àwọn lọ́wọ́ so ẹ̀yin kọ́ lẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó fẹ́ tó a pé báyìí tó fẹ́ àti náà ní ànábì Muhammad ẹ sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ̀ sọ nípa ọ̀rọ̀ ànábì ẹ mọ̀ yìí bí mo kàn jẹ́ kó yẹ ni ẹ mọ̀ sọ nípa ọ̀rọ̀ ànábì. ambassador so ẹ̀yin náà mo kàn sọ fún ẹ mọ̀ sọ nípa ọ̀rọ̀ ambassador mo ti gbọ́ ambassador ẹwọ comment ẹ fi comment ẹ má bínú ẹjọ comment ẹ má bínú ẹwọ comment ẹsọ ẹwọ wọn ara yín tẹ kọ ambassador ní sùúrù ẹ bá mi sọ̀rọ̀ ambassador ẹ má bínú ambassador ẹjọ ṣẹ́rí olówó èkó ẹjọ́ tó rẹ̀ ẹjẹ́ ẹ jẹ́ sọ ambassador ok ẹ gbọ́n sókè ẹ ṣe. ṣẹ́rí èmi máa wá sí page ms mo máa wà lọ́dọ̀ yín ṣẹ́rí àwọn nǹkan tẹ̀ ń sọ nípa nǹkan tẹ̀ ń sọ ẹni kò sí nǹkan tó ń jẹ́ sìn so èmi á kàn rọ̀ yín nísìnyí báyìí ọ̀dọ̀ ẹlòmíì la wà lálẹ́ so anything tó bá jọ ọmọ ìṣẹ̀ṣe àbọ̀rọ̀ ẹ̀sìn ó ní bí èèyàn ṣe máa ní láti channel ẹ̀ etiquette okay ẹ fẹ́ just like bí ẹ̀sìn bọ́n ṣe propagate Islam and Christianity ó ní bọ́n ṣe bẹ̀rẹ̀ tẹ́ bá fẹ́ propagate ìṣẹ̀ṣe náà ó ní bẹ́ẹ̀ ṣe lè channel ẹ̀ ṣe ti understand èmi ń sìn báyìí nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń tẹ́ mi believe in Allah and Prophet Muhammad ń sìn báyìí ẹ̀ wá ń sọ̀rọ̀ àwọn nǹkan yìí máa ń fàjà but tẹ́ máa ń jẹ́ kó yé wa okay o ẹ̀sìn gbogbo ẹ̀sìn tá à ń sọ yìí àbí ṣẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí kò sí èyí tí ò mọ̀ pé Ọlọ́run wà irrespective orúkọ tá a bá ń pè because ta ló fi mọ àwa Yorùbá pé Ọlọ́run wà ṣé báwọn kan náà ló fi mọ̀ wọ́n pé okay Ọlọ́run wà àwọn kan báyìí wà etiquette yes baba. ẹ rí sọ nǹkan tẹ́ sọ ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ n sọ nǹkan fún yín ṣe rí pé nílẹ̀ Haúsá ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá sá ṣe rí sá náà yín mú mi. à ń rí. ṣe rí pé ilẹ̀ Haúsá wọn lo òfin ṣẹ̀ríà àbí wọn lò. ó ṣe gbogbo ọ̀nà lò. ẹ pé gbogbo ìlànà Islam ni wọ́n tẹ̀lé báwo ni ilẹ̀ Haúsá ṣe rí ṣé wọ́n ní development ṣé dàgbàsókè bá wọn ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé àtakò Islam tabari àwọn mùdírù kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi mùdírù gùn kí bàbá pẹ́pẹ́ fún wa bí mùdírù ṣe ń ṣe Islam ó tẹ́ gbogbo alọ́run lẹ̀ Yorùbá wọ́n ti bí mùdírù tó bí èmi mi bá bàbá tó bí mùdírù láàyè bọ̀ á gbọ́ ìtàn wọn adẹ̀ríṣẹ́ tí ọmọ yẹn ṣe gbogbo ibi tí ọ̀rọ̀ ìfẹ́ bá wà ni mùdírù máa ń sọ kí fásitì Kùránì kan sọ pé kọ́ pààyàn mùdírù máa yí padà pé no wọn ò ní kọ́ pààyàn irú nǹkan bẹ́ẹ̀ la fẹ́ nílẹ̀ Yorùbá ezẹ̀dẹ̀ ìjọba wa mú bọ̀ ẹ̀sìn tó bá ti ń di pé ẹ fẹ́ máa ṣe bọ́ ṣe ń ṣe nílẹ̀ Haúsá ẹ fẹ́ máa ṣe bọ́ ṣe ń ṣe ní Sudan bọ́ ṣe ń ṣe ní Chad a lè dákẹ́ ezẹ̀dẹ̀ ìjọba wa mú a lè dákẹ́ kí wọ́n wá gbọ́ wọn kan bẹ́ẹ̀ wá sílẹ̀ Yorùbá ká dákẹ́ so alẹ́ tó àti sọ̀rọ̀ tá a bá rí nǹkan tó ń bọ̀ pé a fẹ́ kílẹ̀ Yorùbá wa náà kó di bí ilẹ̀ Haúsá ṣe di ṣe get àwọn ò bà Ìsìlámù jẹ́ àdè wàá báyàn kankan jà. no bẹ́ẹ̀ ṣe ń sọ no ẹ má sọ pé kìíní bẹ́ẹ̀ ṣe ń sọ náà bẹ́ẹ̀ ṣe ń sọ èmi ò tẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ wo àwọn tẹ kó wá àwọn kìíní ẹ̀wọ̀n lórí burúkú ni kìíní kò lórí burúkú ni kìíní. comment section ẹ má bèèbù ẹjọ náà wọn bèèbù. no ẹ má caution wọn ni náà olówó kò. comment section ẹ má bèèbù náà ṣẹlẹ ká má gbọ́ ni awábíwá ẹ má bèèbù náà comment section ẹjọ ambassador ẹ má bínú ẹjọ comment section ẹjọ náà ẹ jẹ ká ambassador ẹ má bínú ẹ má bínú comment section ẹjọ ẹ tẹkẹ yìí náà ambassador ẹ má bínú ẹ má bínú ambassador ẹ má bínú so ẹ jẹ́ sọ nǹkan tí mo wá so bí mo ṣe wà ń sìn mo wá rí pé mo wá wò pé okay mi ní kíyàn tó fẹ́ ṣe sinamá ṣe sinamá tábàárẹ̀ tó ń ṣe bí mùdírù perfect afẹ́ bẹ́ẹ̀ nǹkan tí ò ní mú wàhálà wá sílẹ̀ wa afẹ́ nílẹ̀ wa nǹkan tó máa mú dàgbàsókè wá sílẹ̀ wa afẹ́ àwa wá wò pé ẹni tí wọ́n ti ẹ̀ ń polówó fún wa ìjẹ́sà lè mọ̀ nípa ẹ̀ àwa ò ní kéèyàn kan padà sílé dandan bọ̀ nǹkan tí wọ́n ń sọ ìṣà lè mọ̀ nípa ẹ̀ nǹkan táwa ń gbìyànjú àti ṣe nìyẹn so ẹ ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ní pé alájà mo ẹni kejì ẹ̀yin mo ní bá bẹ̀rẹ̀ púpọ̀ ló ti yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́kọ́ ọmọ Ìlọrin náà lèmi náà ló ti yé tó bá yọ pé wọ́n bá àwọn pípì ẹ̀ka lẹ́mà tó yẹ pé wọ́n bá ní ọ̀rọ̀ láti sọ kì í ṣe rí péjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí
àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn náà ń ṣe kọparétọ̀ wọ́n ti pè wọ́n fún debate wọ́n ń sá káàkiri kìí ṣe ọ̀dọ̀ yín lọ ẹ̀kọ́ ti wá sọ tó bá wọn pé àwọn ní anything láti sọ kìí ṣe ẹ mọ nǹkan tí mò ń sọ ní sẹ́nitọ̀ mi ì mọ ẹnìkan kan wọ́n yín bíbá yìí. ẹ jẹ́ kí wọ́n máa lọ jẹ́jẹ́ wọn sàrán lẹ́kùn sà ẹ jẹ́ kí wọ́n máa lọ jẹ́jẹ́ wọn wọn gbọ́dọ̀ lo péjì yín fún ẹni tó bá wọn pé ẹni àwọn. ẹjọ́ ọmọ Yorùbá àwa wá kí yín ni o. ẹ wá kí ni ẹ wá jà ni ẹ wá kí ni ẹ wá jà ni àbáyọ̀jà ń bíbá ẹ wá jà ni. ní comment section ẹ má bẹ ìbò àbáyọ̀jà àwa dé ẹ wá kí yín ni ó ṣẹjọ àwa jà. kẹ́rì gbogbo nǹkan tí wọ́n ń gbé káàkiri pé wọ́n bá wọn. Ambassador ẹ ṣe sùúrù sà. Wọ́n kàn sọ̀rọ̀ jẹ́wọ́ comment section pọ̀ ẹ̀kẹ́ kọ́. Ambassador ẹ ṣe sùúrù. Ọkọ̀ tí wọ́n kọ́ comment section. Ambassador ní sùúrù náà ní sùúrù náà. Ẹ ṣe sùúrù. Ní pé ẹ ní láti jẹ́ anybody ló lè comment anything tó bá wù. Àwọn pípù yìí tó bá wọn kí wọ́n ní anything láti sọ lóòótọ́ kí wọ́n jáde fún debate kì í ṣe orí péjì tí ẹ̀yin mo ní bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́lẹ̀yìn jẹ́ tó ti yé mà ní pé ẹ discharge wọn kí wọ́n máa lọ kí wọ́n máa lo péjì ní fún anything tó ti yé àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pẹ̀sì àwọn pípù yẹn náà ti ní nǹkan tí wọ́n fẹ́ sọ pa ìbọ̀rìṣà tí wọ́n ń ṣe kí wọ́n jọ gbé sẹ́gbẹ̀ ara wọn kì í ṣe péjì tí inú ẹ kí wọ́n ti wá sọ tó ti yé tó bá yẹ pé mùsùlùmí ni òjò báyẹn lọ sọmọ. ṣe rí nǹkan tó jẹ́ káwa náà wà lókè báyìí àwa ti sọ fún wọn whatever tó ń bá fẹ́ ṣe kò ń ṣe orí péjì yìí ẹ ti understand so àwa náà dẹ̀ ní gbà èmi personally mo sọ fún kejì kò ń ṣe orí péjì ẹ náà ti lè sọ nǹkan tó máa fẹ́. wọ́n ṣe live tẹ́lẹ̀ ọmọ alájà wọ́n ṣe live tẹ́lẹ̀ mo ti jẹ́ wà live jẹ́ bá wà live mi ẹ jẹ́ ṣé mo lè sọ̀rọ̀ báyìí ṣé mo lè sọ̀rọ̀ sà. MSS sọ̀rọ̀. ẹ ṣe torí ambassador mo ajá kẹ̀kẹ́ máa calm down. Number one èmi as a person àwọn tí wọ́n náà wọ́n fẹ́ bá wa ṣe debate. Ṣé àwọn èèyàn gbọ́ mi ni? Báyìí la fẹ́ tẹ bá rí bí ọ̀dọ̀ Oríyọmí ọ̀yin Ayéfẹ́lẹ́ Kọ́lá Olótù ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n délẹ̀ sà ẹ jẹ́ kí n délẹ̀ mà ẹ jọ̀ọ́ ọ̀dọ̀ Kọ́lá Olótù tó bá ti rí àwọn nǹkan yẹn nǹkan tá a sọ fún wọn nìyẹn so ó wá yà mí lẹ́nu bí mo ṣe ń rí pósítà wípé àwọn kan fẹ́ bá wa ṣe debate mo kàn pé àwọn èèyàn dà pé wọ́n wá trending ṣe understand but ibi tó bá ti jẹ́ ọmọ Yorùbá èèyàn táwọn àbárí tó bá jẹ́ ọmọ Yorùbá la máa wọlé la máa tàbádẹ́ tó jẹ́ mùsùlùmí ojú wọn nǹkan báyìí wà ní Quran kò sí jà ń bẹ̀ a ò bẹ́ níbọ̀dì jà ń gbàdá dé débì ẹ rí i pé àgbà táwọn tó wọlé fẹ́ máa pariwo tó ń ṣépè a ò ṣépè kankan fẹ́ níbọ̀dì ń bì ṣe understand so tí ẹ̀yin bá sọ ambassador bá sọ pé ká lo page wa a ò sọ pé sọ pé ká kàn máa wà kí èèyàn wa tó jẹ́ ọmọ Yorùbá ṣe understand tá a bá wá ka nǹkan kan tàbí tá a bá sọ nǹkan kan tí nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ anybody ní right láti challenge wa pé what you have said is wrong. Adema apologize but up till today a ò tí ì réyàn kan tó sọ pé nǹkan tá a sọ kò rí bẹ́ẹ̀. Àwọn tó yẹ sọ pé àwọn fẹ́ bá wa ṣe debate tó náà ń sá ẹ̀yin náà lè sọ pé àwọn pé à ń sá fún wọn bá a ṣe wà ń bì tó bá wá síbì a máa allow wọn wá sọ̀rọ̀ àwa náà dẹ̀ máa sọ̀rọ̀ kò sẹ́ni issue a ò bẹ́ anybody jà. Yes. ms ẹ̀ ń gbọ́ mi sà wàhálà mo fọ náà bá búra fún àìmọye ọ̀rẹ́ tó mọ mùsùlùmí tó mọ wọ láàfin tẹ́kì jẹ́ kan sọ̀rọ̀ tẹ́yìn náà mọ̀ tẹ́ mọ́ mùtù wọn ṣẹ́ mọ bẹ́ẹ̀ sà. ìyẹn ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa sà. kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa unless ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ jẹ́ fún instance kò oníjọ́kọ̀ tí ṣẹ́rí ms oníjọ́kọ̀ tí ustaz yẹn ti lẹ́yìn gbogbo nǹkan tẹ̀ ń sọ ọjọ́ yẹn very well but ẹ tó bá ti dọ́dọ̀ yín náà bá wà ẹ kì í fún wọn láyè ẹ lè ju ẹni yẹn dànù. ṣẹ́rí nǹkan tẹ́mi kan máa sọ ambassador ìjọ torí ọlọ́ọ̀ ẹni sùúrù náà ṣẹ́rí nǹkan tẹ́mi kan máa sọ ni pé ṣẹ́rí propagation yín èmi ò ní kẹ́ kò yẹ gbé nǹkan tẹ́ ẹ̀ sọ́n sí báyìí Quran lẹ́ ń challenge láti fi máa tú Quran láti máa fi canvas àwọn èèyàn it's not supposed to be like that ẹ jáde máa fi canvas àwọn èèyàn it's not supposed to be like that ẹ jáde gẹ́gẹ́ bí okay nǹkan tí wọ́n á bá ẹ̀rẹ̀ náà kò ń ṣe pé kẹ́ ẹ ní pé okay o you want to use Quran or Bible nínú nǹkan tó wà ń bẹ̀ kẹ́ máa tú bó ṣe wù yín ṣé ti understand ẹ bá propagate ẹ̀ in such a way that okay o ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ tẹ́ gbé lọ́wọ́ àbí ṣẹ̀ṣẹ̀ tọ́ pé kò sẹ́sìn pé ṣẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe yìí o báyìí náà máa ṣe o nǹkan tó gbé wá lélẹ̀ yìí o ẹni tó wá sọ fún Yorùbá lélẹ̀ pé Ọlọ́run wà lélẹ̀ yìí o wọ́n ti bọ́ ọ̀hún ṣe wà lélẹ̀ yìí o ẹ gbogbo orúkọ yẹn ló yẹ kẹ́ máa sọ fáwọn èèyàn. àwọn ò wá ṣe ajínrere nípa àṣẹṣe fún yàn nǹkan táwa ń sọ ni nǹkan tá a mọ̀ nípa ẹ̀ tó tá a bá wá rẹ̀ wọ́n tó mọ̀ àwa rò pé bá a ṣe wà ń bì máa ń sìn tó bá wá bí èmi àti ms nìkan la wà ń bí wọ́n lè jẹ́ mẹ́rin ó jẹ́ èmi àti ms kádẹ wá èèyàn kan lè kún wa àkànbí ọlọ́ba kádẹ kan jọ sọ̀rọ̀ ibikíbi la lè lo ẹ máa gbọ́ so tó bá wá ní kò rí bẹ́ẹ̀ mo ti gbọ́ ọmọ alájà mo ti gbọ́ ẹjẹ délẹ̀ ambassador mo ti gbọ́ ambassador ẹni sùúrù ambassador mo ti gbọ́ ambassador ẹni sùúrù
mo ti gbọ́ ambassador ní sùúrù ambassador mo ti gbọ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀. ẹ máa gbọ́ ambassador ẹni sùúrù ṣé mo pé ọ̀rọ̀ ní gbogbo àjọ sọ ẹ̀yin náà máa wo comment section lórí kí ni ọ̀rọ̀ táwọn sọ ẹ̀yin náà máa wo comment section. so definitely àwọn èèyàn inú wà ń bẹ̀. ẹ̀jẹ̀ ń délẹ̀ máa dákẹ́ ná ambassador. mo ti gbọ́ ambassador. kẹ́nìkan lọ ṣe láti lọ ṣe bẹ́ẹ̀ yẹn. mo ti gbọ́ ambassador ẹni sùúrù ambassador. mo ti gbọ́ mo ti gbọ́ ẹni tabarẹ́ni tó fẹ́ bá wa ṣe debate. ṣé wọn ìwà ni ẹni yìí ní frame ọmọ mùsùlùmí mo ti gbọ́ ambassador ẹni sùúrù. ms ẹ padà lọ sórí péjì yín àwọn àgbọn àti lọ ọmọ alájà ẹni sùúrù ambassador a wà lórí péjì yín ìgbà tí ms sọ pé mo ti gbọ́ ẹjẹ́ ń délẹ̀ ambassador ẹ lè ní ká máa lọ ẹni kọ́ lẹ́ni page ambassador ẹ lè ní ká máa lọ ẹni kọ́ lẹ́ni page. ìkọ́tà máa sọ náà nìyẹn ẹ wo bá ṣe ń pọ́n yín lé ẹ wo bẹ́ẹ̀ yín ṣe ń sọ̀rọ̀ ẹ wo bá ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ wo bẹ́ẹ̀ yín sọ̀rọ̀. ní sùúrù ambassador ní sùúrù àwọn náà ti pọ́n yín lé báyìí. so ẹjẹ sọ̀rọ̀ ambassador this is not your page ẹ̀kọ́ lélẹ̀ ẹjẹ sọ̀rọ̀. this is my sister page. this is my sister ọmọ mùsùlùmí wa mùsùlùmí wa ṣé kò ṣe Yorùbá ni. Yorùbá náà ni gbogbo mùsùlùmí ni. sísá tèmi náà ni sísá mi ni. ẹ lọ sí péjì yín kẹlọ jíṣẹ́ lórí péjì yín. ambassador o lè sọ bí ti máa lọ fún mi tabarẹ́ni tó fẹ́ bá wa ṣe debate ẹ lè lọ pé Kọ́lá Olóòtú àbí Oríyọmí àbí Yínká Ayéfẹ́lẹ́ kí wọ́n gbé TikTok page wọn lẹ̀ ká lò ẹ má ẹjẹ ń délẹ̀ kí wọ́n gbé TikTok page wọn lẹ̀ fún wa Yínká Ayéfẹ́lẹ́ àbí bàbá Kọ́lá Olóòtú kọ́ gbé TikTok page wọn lẹ̀ ká lò ẹ bá ti ṣe tán olówó ìfowópamọ́ wá sí ti àlọ́ àti ṣetán ẹ máa nìṣó ń bẹ̀. ẹ lọ pé Kọ́lá Olóòtú kó lo péjì àbí Oríyọmí Hamzat. ẹ invite ẹ máa rí pé ẹ máa ráwọn èèyàn bẹ̀. ọmọ alájà èmi wá ṣeré ọmọ alájà mo wá ṣeré mi. ẹni péré náà ni gbogbo wa náà jọ ń ṣe ṣẹ́rí kò sẹ́ni tí ó mú tèmi wá ṣe fàájì bíbá. kò sẹ́ni tí ò mú tọ́ gbogbo wa ní eré náà lẹ́gbọ̀dì jọ ń ṣe kò sẹ́ni tí èèyàn lè brain wash àjẹ́ wa ni pé mo gbé kò sí kódà kẹ́kọ̀ọ́ láti onídọ̀ọ́lá. tó bá ti sọ tó bá ti gbà mọ́ ń bọ̀ wá ìlú àtijọ́ sí òjò báyẹn lọ tó ti yé lọ sọ fún Kọ́lá Olóòtú. gbogbo àwọn èèyàn wọn ní èsì lẹ́nu fún gbogbo nǹkan tẹ̀ ń sọ. olówó èkó àtẹ́mẹ́sì bàbá mo challenge kankan náà méjì lálẹ́ yìí tó bá lè sọ àǹfààní ẹyọ kan àti lọ síwájú táwọn òṣàyè mú wálẹ̀ Yorùbá èyí tó bá lè dáhùn ẹ̀ nísinsìnyí wá fún 50 million naira. ọmọ tó ń sọ̀rọ̀ Muhammadu tẹ mú wá sílẹ̀. má dá sí rọ Muhammadu tó mú wá sílẹ̀ platform mùsùlùmí lélẹ̀. ṣó lè sọ tó bá bí ẹrẹ kọ́kọ́ sọ tí mo dáadáa tí Muhammadu ṣe nílé ayé fún wa. máa sọ mẹ́wàá fún ẹ sìn. ó yá sọ mẹ́wàá fún wa. sọ mẹ́wàá tí Muhammadu wá sílé ayé. ọmọ alájà jẹ́ sọ dáadáa mẹ́wàá tí Muhammadu wá sílé ayé. oló challenge ẹ̀yin. èmi máa sọ fún ẹ bí ọ̀wọ́n àlùjọ ní ṣe bá Muhammadu sùn máa sọ fún ẹ sìn. àní ẹ̀yẹ kọ́kọ́ máa sọ fún ẹ bí Muhammadu ṣe bá ọmọ ọdún mẹ́fà bó ṣe bá sùn máa sọ fún ẹ sìn. máa sọ fún ẹ bí Muhammadu ṣe bá òkú. anybody dey fight against anybody. máa sọ fún ẹ bí Muhammadu ṣe bá òkú tó bá sùn. máa sọ fún ẹ sìn. máa sọ fún ẹ bí Muhammadu máa sọ fún ẹ pé Abdullahi kọ́ ló bí Muhammadu. máa sọ fún ẹ pé Muhammadu bá ní ṣe rere máa sọ fún ẹ sìn. tó gẹ́ máa sọ fún ẹ pé Muhammadu bá ṣe dáadáa kankan láyé máa dẹ̀ sọ fún ẹ pé Muhammadu ti bí àwọn ènìyàn máa sọ fún ẹ sìn. so ẹ bá lè defend ẹ sọ olówó ìkó yẹ sọ ọkọ tó béèrè lọ́wọ́ yín. ẹ mẹsẹ̀ jẹ́ kàkà bí Muhammadu ṣe bá ọ̀rọ̀ Muhammadu àní ìkó tó béèrè lọ́wọ́ yín. ẹ fẹ́ mi ẹjọ́ ó sì yẹn dà. nǹkan tó bá ti fi wọ́ọ̀sì tó ti wà ní ọpọlọ náà nínú ọjà rẹ̀ náà onípẹ́ náà ní kọ̀kọ́lọ́ nǹkan tó ti wà nílẹ̀ nínú ọjà náà ṣe sùúrù sà. Ifá àtọ̀húnmilẹ̀ ò gbádùn Ifá àtọ̀húnmilẹ̀ ẹgbẹ́ olúwa wá sí. Ifá ní kọ̀kọ́ tẹ́ ẹ fẹ́ sọ jàre. olówó Èkó ó yẹ defend ara yín yìí. olówó Èkó Ifá àtọ̀húnmilẹ̀ kí ló wá ṣe Ifá àtọ̀húnmilẹ̀ kí ló wá ṣe. àní wọn ní gbogbo yẹn jẹ́ fabrication ní ìfún yẹn. èmi lẹ́rìí lọ́wọ́ fabrication yẹn ní jàre. mo lẹ́rìí pé Muhammadu Ifá aláwọ̀ kì í ṣe ó yá jájọ ló fa 5 minutes má wọlé jájọ ló fa 5 minutes ó yá jájọ ló fa 5 minutes jẹ́ kí n lo 5 minutes jájọ ló fa 5 minutes ó yá ẹni ká wálé ká wá sàṣìṣe ẹ ṣe sùúrù ẹ jẹ́ kájọ ló fa 5 minutes tó bá bí ẹ lọ́wọ́ ẹ̀ láàbí ẹ̀ lálẹ́ jájọ ló fa 5 minutes tó bá bí gbogbo ẹ̀ ní àwọn olùwà gbé jáde má wọrí má gbé ẹjọ ó sì ẹjọ ẹ fún wa fa 5 minutes ẹjọ ẹ fún wa fa 5 minutes ẹ fún wa fa 5 minutes
ẹ fún wa 5 minutes ó stop. èmi fẹ́ pa láì ní o. ẹ má ti pa láì, kọ́ máa bí ẹni ọlọ́run kò tàbí ẹ̀fọ́ debate, kọ́ máa bí aláyẹ rè, ẹ̀yin olóòdù burúkú aláyẹ. Tọ́ba bí ẹrẹ tó fẹ́ dàgbé ọmọ ìyá ẹ̀rí ọmọ àlè. Ó sì jẹ́ lo 5 minutes ní àná. Ó yà ṣe sùúrù ṣe sùúrù. Ó yà jẹ́ lo 5 minutes. Ó yà wá lo 5 minutes. Ẹ jẹ́ lo 5 minutes. Ó yà náà. Mo fẹ́ bí ẹrẹ. Ó yà máa mú ẹ jẹ́ lo 5 minutes. ẹ̀rí bí ó ṣe bá wà tó ṣe bá yàrá rẹ̀ sọ. Ó yà mú jáde. Tọ́ba ó yà púfẹ̀. Ó púfẹ̀ jáde. Tọ́ba bí aláyẹ rẹ̀ púfẹ̀. kí ló dé pé Tí ó sì yẹ olè fún wa 5 minutes ni. Ó yà jẹ́ 5 minutes. Fún mi ní 5 minutes tí tèmi ní bí afẹ́ yìí lórí. ẹni sùn gbogbo ló yá. Ẹ fún wa 5 minutes. Ó yá ẹ jẹ́ kọ́kọ́ lo 5 minutes tèmi. 5 minutes ẹjọ́ wọn bẹ̀rẹ̀ ẹjọ́ mi ní kí ẹ jẹ́ lo 5 minutes máa tèmi. pa láìpẹ́ o. Ẹ jẹ́ lo 5 minutes tèmi. Yes. Ẹ gbé káàtì náà yẹn sórí mi nílò ju 5 minutes lọ. Èmi kọ́kọ́ lo 5 minutes. Ẹni Ó tó bẹ́ẹ̀, ó tún wá bí tèmi máa lo 5 minutes tèmi. Náà ẹ ṣeun. Nakib ẹ sọ̀rọ̀. Ẹ kẹ́sì mi kúrò Online site 5379. mútu olówó èkó ní iṣẹ́ Online site 5379. Ó ṣe sùúrù. Ẹ jọ ẹ bá ẹ mute ẹ. Online site 5379. It was narrated from Abdullah bin Ẹ Amir. sẹ́ẹ̀tì 5 minutes yẹn fún mi. Wà ló ṣe bẹ́ẹ̀ mọ́ láyé The alẹ́. prophet said, Muhammad those who are just appear with you with Allah must have the angels of Allah at the right hand of the Most Merciful. Those who are just in their rulings and those of whom they are served. Muhammad, one of the directors, said, of Allah's hand àwọn onígbà àgbà nígbà àkọ́kọ́ sọ̀rọ̀ àwọn onígbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ sọ̀rọ̀ ṣe pé ìgbà mẹ́wàá lórí ọ̀gbọ̀n yẹn mọ́mọ́ ìgbà àwọn onígbà bẹ́ẹ̀ kéjì mú tán méjì náà kéjì ò dẹ̀ mú tún wọn ọ̀rọ̀ amúkò lówó Aláàní òkú gbàgbà. kéjì ò dẹ̀ mú tiẹ̀ náà Àní àárọ̀ lẹ̀ pọ̀ lówó kéjì ò ṣe mú lọ́wọ́ ẹ̀ ní pọ́ìsì Aláàní pé òun ò kí ń sìn olówó èkó ó tún wẹ̀ yẹn náà kéjì tí ò lè mú tiẹ̀ tọba tó bẹ̀ yẹn ta pẹ́sẹ̀ tẹ̀bá tó bẹ̀ mútẹ́mẹ̀sì nílẹ̀ yẹn mútẹ́mẹ̀sì náà mútẹ́mẹ̀sì náà kọ́kọ́ ṣe sọ̀rọ̀ mútẹ́mẹ̀sì náà The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. tẹ̀bá tó bẹ̀ Ọba bí aláyẹ yẹn láti ṣe àbẹ̀bà ní ṣẹ́sì lálẹ́. Taking over everyone ẹ̀mí tí wọ́n kí ló bá yẹ kí ẹ̀mí tí wọ́n kí ló bá yẹ kí ẹ wá ń tàn sí ìta àgbà. Lọ́wọ́.
lọ sọ fún mọ́tò yín máa ẹ wá fẹ́ máa lọ péjì káàkiri àná. wọ́n bá bí eré kí lẹ́yìn ṣe lálẹ́. ẹ sọ àwọn nǹkan tí ò make sense. ṣìgìdì aláàánú nǹkan tó make sense nǹkan tẹ́ gbé lọ́wọ́. ṣìgìdì aláàánú ẹ fi ṣìgìdì aláàánú àní kí ni nǹkan tẹ́ yín gbé lọ́wọ́. kí ni nǹkan tẹ́ gbé wá. ẹ̀yin ní kẹ́ ẹ sọ tí kí ni nǹkan tẹ́ yín gbé lọ́wọ́. ẹ̀ ní kọ̀ọ̀kan tẹ́ gbé lọ́wọ́. ẹ̀ ní kọ̀ọ̀kan tẹ́ gbé lọ́wọ́. ó ló ṣe lẹ́yìn òun sílá ẹ má sọ pa ìṣẹ̀lẹ̀ tẹ̀ sọ ìpè mísà láwọn tó bá wá. ẹ ká kàbọ̀ ṣe tó àyè. Adé ní pọ́ìntì Abdullah related. The messenger of Allah sent for me. We set out until I reached Sofa. And he traced the line for me and told me, take this with us outside of if you go outside this street, I stay there. Ani ẹni sùúrù ẹni sùúrù. Ẹ bá wa lórí péjì. Ìlú ẹ̀ ò ta ló bá yín lórí péjì. Ẹ wòran 1 2 3 4 5 6. Ẹ̀yin mẹ́fà àwa méjì. Ẹ dákẹ́. Ẹ dákẹ́. Ẹ dákẹ́. Kẹ́ ẹ pé 20 ẹ̀ tó bẹ́ẹ̀. Alẹ́ ìbò tó bẹ́ẹ̀ jẹ́ yẹn. Kẹ́ ẹ tó 20 ẹ̀ tó bẹ́ẹ̀. Àlá ṣìgìdì aláàánú kò lè sọ̀rọ̀ náà. Àlá ò lè sọ̀rọ̀ ṣìgìdì ní náà. MS tó bá yẹ pé ẹ sáǹdì lálẹ́ ni màá mọ̀ ẹ dá nǹkan tó béèrè lọ́wọ́. Àlá ò lè sọ̀rọ̀ ṣẹ́ kí ló béèrè kí ló béèrè. Ẹ sáǹdì. Lọ tó béèrè. Táwa pé yín sẹ́sìn ni. Táà pé yín sẹ́sìn. Ẹ kí ló dé tẹ̀ fún ọ̀dẹ́? Táà pé yín sẹ́sìn. Ẹ̀yin náà mú tíra wá. Tíra wò. Kí ló jẹ́ tíra? Àwọn sáwọn tó ní tíra wò. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Àwọn sáwọn tó ní tíra. Ẹ níbo lẹ́yìn tí ní. Ọlọ́run wà. Àwa ti dákẹ́ fún yín. Ìkọ́ tẹ̀ ní ẹ̀ lé fún yànnà ẹ̀ ní kan. Ẹ wọ ọmọ àlùyé yà ní kòkó jẹ́ sí i. Ṣé ní kò tẹ̀lé fáwọn yẹn? Aláàjì ilẹ̀ tí sẹ́nétọ̀ wọ́n ti dákẹ́. Aláàjì ilẹ̀ ṣe sùúrù olówó èkó ṣe sùúrù ẹ pé mo ti ní kọ́ dákẹ́ fún mi. Ṣé ká kà jí ti yá yìí? Ẹja lu 5 minutes wa. Abdullah related. The messenger of Allah. Simina, ó sì mú tù. Mo fẹ́ sọ̀rọ̀ ẹni sùn fẹ́ sọ̀rọ̀ ẹni sùn máa ka láìpẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ṣé mo pé èrè tẹ gbé jáde yẹn àti wẹ́ẹ̀mẹ̀ bàbá ṣé ọpẹ́ wa bá wà ní ẹni sùúrù olówó èkó ẹ jẹ́ kí náà keep sọ̀rọ̀ ẹ jẹ́ kí náà keep sọ̀rọ̀ ẹni sùúrù ẹ̀yin wa bá wà ní ìkọ́ tó bá ti sọ ìkọ́ tó bá ti sọ tó bá kú bọ̀rọ̀. mo ti ń retí yín tipẹ́ èrè tẹ gbé jáde olówó èkó máa end life abáfẹ́lẹ́ máa end life wọ́n ti end life. All right, ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìpẹ́ pátá.
tó bá yẹ pé Allah táwọn mùsùlùmí ń sìn kò ní ọwọ́ ọ̀tún méjì mo wá sọ pé ó ní ọwọ́ ọ̀tún méjì ó tẹ̀ ní sórí rẹ̀ ṣe lórí burúkú àti rí tú ọmọ àlè fẹ́ ṣe pé mo ti fẹ́ ṣe ìyàsí lórí rẹ̀ tó ní sórí rẹ̀ ṣìgìtì dálà ṣìgìtì ọlọ́wọ́ ọ̀tún méjì ṣé bó. ẹ̀ka alẹ́ gbogbo lé o. ẹ káàbọ̀ àkànbí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wá lókè náà. bọ́jẹ̀ nìyí mo kí yín o. a kó ètò gbogbo nǹkan tá a bá ń ṣe láyé kọ́lọ́run sábà fi ìbùkún kó bá fi ṣe. àwọn ọmọ ẹrú yẹn wọ́n máa ń béèrè kan lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pé kí làwọn bàbá wa ṣe ó yẹ ká máa jó ká máa yọ̀ láti dá wọn lóhùn béèrè yẹn ni. ìwé kọ́ ló ń rorí fáwa nílẹ̀ Yorùbá alákọ̀ọ́sórí làwọn bàbá wa wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kí òbí ó ṣe kalẹ̀ fọ́mọ náà ṣe kalẹ̀ fún wa. àwọn bàbá wa ẹlẹ́bọ yìí àwọn náà jẹnẹrétì èdè Yorùbá tí gbogbo wa ń sọ yìí ẹ wá ń béèrè lọ́wọ́ wa pé kí làwọn bàbá ti wá ṣe. àwọn bàbá wa àwọn náà fi ẹ̀mí wọn lẹ̀ láti mú ilẹ̀ Yorùbá wádìí ní àárọ̀ yìí ẹ wá ń béèrè lọ́wọ́ wa pé kí làwọn bàbá wa ṣe. àwọn bàbá wa fi oògùn orí fífọ́ kalẹ̀ fún wa wọ́n fi oògùn inú kalẹ̀ fún wa. oúnjẹ ta lè jẹ láàárọ̀ ta lè jẹ lọ́sàn-án wọ́n provide everything kalẹ̀ fún wa. ẹ wá jáde síta you bastard kéèkì làwọn bàbá tiwa ẹlẹ́bọ ṣe kalẹ̀ fún wa. so mọ iye ìlú tó fi Ifá tẹ̀dó nílẹ̀ Yorùbá but ọmọdé ò mọ ogun ó ń pè ní nǹkan míì ojú àṣírí Islam ló tú àwọn òpólú ẹ̀sìn fẹ́ anybody àṣọbíkẹ́ni kankan wá gbà ṣe àrìbíkẹ́ni kan wá gba anything ìkan táwa ń sọ ni pé olórí burúkú ló ń ṣe Islam wọ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ló ti wà nù Islam orí burúkú ló ń ṣe òun ṣe ọmọ lárúbáwá ló ní Islam òun sọ ọmọ lárúbáwá ọmọ aláwọ̀ dúdú ni ẹni mi ò ṣe ẹni èèyàn mi ò ṣe yàn àfi wá lábàwò lásán ó wá ń gbé bàbá oníbàbá òun gbé sórí àwọn bàbá tiẹ̀ òun béèrè pé kí làwọn bàbá tiẹ̀ ṣe táwọn bàbá tiẹ̀ ò bá ṣe nǹkan fún ẹ àwọn bàbá tiwa tó jẹ́ ìran Yorùbá wọ́n tẹ̀dó fún wa wọ́n fi language kalẹ̀ fún wa wọ́n fi oúnjẹ kalẹ̀ fún wa there's nothing nílé ayé yìí tó yẹ kó bí fi kalẹ̀ fún ọmọ táwọn bàbá wa ò fi kalẹ̀ fún wa àwọn ò dẹ̀ ń ṣe alákọ̀ọ́sínú ìwé alákọ̀ọ́sórí làwọn bàbá wa so mi ò understand tó ìbéèrè yẹn máa ń sáàjì létí mi pé kí làwọn bàbá tiwa ṣe fún wa lẹ̀ Yorùbá àwọn bàbá tó generate èdè just only that language àtorúkọ láì lọ borrow anything from another country wọ́n sọ ní public pé kí làwọn bàbá tiwa ṣe ẹjọ́ tá a bá ń sunkún a máa ń ríran àdẹ̀pẹ̀ yìí fẹ́ sìn àníkẹ́ wá gbóró ẹlẹ́bọ ni wá nílẹ̀ Yorùbá ẹbọ làwọn bàbá wa tí tọ́rọ̀ bá rújú wọ́n á gbé fàkalẹ̀ tó bá dín Ifá tọ́ka ẹbọ atọ́ka ohun ètùtù ilẹ̀ Yorùbá ni wá ọmọ Yorùbá làwa ẹlẹ́bọ ni wá bí wọ́n ṣe gbé kìsìgìdì Allah àti Kaaba kalẹ̀ ìlú Saudi tó fi ṣe 419 káàkiri àgbáyé kò sí ìlú tí Saudi ò ti gbà ó lé olórí burúkú ni wọ́n ẹgbẹ́ òkúta kan kalẹ̀ sójú kan ẹ wá fi gba owó lọ́wọ́ àwọn èèyàn yìí fi bíúdi orílẹ̀-èdè yìí kí ni ìyàtọ̀ Saudi àtàmúrọ̀bà. Collect money for people and use the money to build your nation for life ordinary life ẹ kò gbé sìgìdì kalẹ̀ ẹ gbókúta kalẹ̀ ẹni káwọn ẹ máa kó thousands of money wá láti wá bá yín worship òkúta yín you guys are criminal. ẹ béèrè lọ́wọ́ àwọn kíkìlà àwọn bàbá tí wá ṣe ìyẹn dẹ̀ máa pèrè lọ́mọ Yorùbá a stupid man. ogun Fúlàní ṣẹlẹ̀ àwọn bàbá yìí náà fèsì ẹ̀ ogun bòrò ṣẹlẹ̀ àwọn bàbá wa náà fèsì ẹ̀ ó wá ń béèrè pé kí làwọn bàbá ti wá ṣe nílẹ̀ Yorùbá òjò apá bàtà apá àwọn tó ní ẹ. ẹ ṣe gan Àkànbí. Ànọ́bì là ń béèrè kí ni bàbá tó bí Ànọ́bì ìyá Ànọ́bì àtànọ́bì gangan kí ni dáadáa àwọn òpólú ẹ̀sìn fẹ́ anybody now ó lè rí babaláwo kó gbalẹ̀ Haúsá lọ pé kí wọ́n gba Ifá Ànọ́bì lẹ́sọ di yóò rí ègbò tẹ̀ ń polówó kiri láti béèrè lọ́wọ́ yín pé dáadáa tí Ànọ́bì yẹn mistake dáadáa tó gbélé ayé ẹ̀ ṣe tó fi deserve kẹ́ máa polówó ẹ̀ kiri tẹ́ ẹ fi ń kọ́ńkà àwọn èèyàn ẹ fi ba ayé jẹ́ Islam wọ Somalia ọba ayé wọn jẹ́ ni ọwọ́ Afghanistan ọ̀sán wọn dẹ́dún arinlẹ̀ ọwọ́ Pakistan the same thing Osama bin Laden wọ Amẹ́ríkà ọba ayé wọn jẹ́ ni ẹ sọ ìlú tí Islam wọ̀ tó túnṣe ẹ̀yin olórí burúkú kí làwọn bàbá yín ṣe. ọ̀gá bàbá wa Àkànbí ọlọ́ba ẹ ṣeun gan ọlọ́jà rí pé bàbá wa ms
ṣe rí ojú tèmi fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yàtọ̀ gidigbi. Tó bá jẹ́ pé mùsùlùmí ni mí tẹ́lẹ̀, dédé tó ṣẹlẹ̀ lálẹ́ yìí, èní náà ní ìbá fi ìsìlámù lẹ̀. Ṣe rí ní tó ṣẹlẹ̀ lálẹ́ yìí fọ́ni gan-an fẹ́ni tó bá gbọ́n o. Ẹ rí i pé nígbà tí kálukú fọwọ́ lẹ́rán bẹ̀ yẹn, woman yẹn ò gbé mi wọlé nọ́mà, mo ti dákẹ́ tèmi. Nígbà tí kálukú fọwọ́ lẹ́rán bẹ̀ yẹn, olówó Èkó ń dòǹdò pé àwọn ní káwọn kọ́kọ́ lo 5 minutes. Òun náà ń dòǹdò pé àwọn ní káwọn kọ́kọ́ lo 5 minutes. Adẹ̀wà lórí ọ̀rọ̀ yẹn more than 15 minutes. Àjẹkẹ́ kí ni ẹ̀ dariwo, which is pé ẹni tó bá kọ́kọ́ lo 5 minutes kálukú ló lẹ́fídẹ̀nsì ẹ̀ lọ́wọ́. Èèmù mi nìyẹn. Ok, olówó Èkó wa bínú bọ́lẹ̀ yẹn, wọ́n wá fún ẹ 5 minutes. Ìyẹn ìwọ Nàkíbù yẹn. Àṣẹ tó fẹ́ defend ẹ̀sìn, the first thing òun náà ni kò bẹ̀rẹ̀ sí evidence jáde. Kódà kí 5 minutes yẹn má tó ẹ. Kó jẹ́ pé evidence bíi 50 ló ti máa sáré yọ bó ṣe ń yọkan ló máa yọkan. Ó dẹ̀ lo táìmù yẹn pẹ̀lú èpè. Ó kan ok 5 minutes tó ń jà fún tó ń ṣe kinní yẹn èpè ló fẹ́ fi ṣẹ́. Ok sìn nígbà tó wá ṣe gbogbo rádaràda yẹn tán, ó wá tún padà wá dá láì fún wa ní a single evidence ọ̀rọ̀ kan báyìí, ó wá tún padà wá dọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ mẹ́. Ok ṣe rí nǹkan tẹ́mi rí lálẹ́ yìí, kíní programu yìí ti fẹ́ jáde sí, ó ti fẹ́ jáde sí gbogbo ayé ní tó ṣẹlẹ̀ lálẹ́ yìí o. Ìdí rèé o, ṣẹ́rí tá a bá wo ti ẹ máa gbọ́ mò ń bọ̀ sà mò ń bọ̀ mami, ṣẹ́rí tá a bá wo ti àwọn ènìyàn yìí, èdè èròǹgbà Ọlọ́run Elédùmarè lórí programu yìí kò ní í ṣẹ. Níta máa wá wòrè, ṣẹ́rí téèyàn bá fẹ́ rán aṣọ fọmọ kékeré, télọ̀ àgbàlagbà tó fẹ́ rán aṣọ fọmọ kékeré, ó máa bẹ̀rẹ̀ wọn ni o, ó máa wá sí sáìsì ọmọ yẹn àwa wọ̀n. Àbí ẹni tí ó ń lọ́nu báńkì onídìí owó, ó wá pàdé wèrè lọ́nà lẹ́nu géètì báńkì tó dẹ̀ mọ́ bówó yẹn ṣe wà important, ó máa ya wèrè lẹ́bàá lọ gba owó yẹn ni o. Ṣẹ́rí ẹmọ nǹkan tó ṣẹlẹ̀, mo ṣàkíyèsí nǹkan kan lára àwọn èèyàn yìí, wọn ò ní evidence fún anything. Ní tá a máa wá ṣe ní bàbá ms tẹ́ bá lè gbà tèmi ẹmọ gbọ́mọdé lè mi, ẹ jọ torí tọlọ́hun, ẹ má wo bẹ́ẹ̀ ṣe tó, ẹ má wo agbára tọ́lọ́hun fún yín. Ẹ jẹ́ ká pèsè neutral ground. Mo fi Ọlọ́run àwọn ò lè mú tù. Ẹ jẹ́ ká pèsè neutral ground tán fẹ̀yẹn gangan. Péèjì pọ̀ rẹpẹtẹ, àìmọye péèjì. Wọn ò ní mọ bí tá a fẹ́ lò. Anybody ò ní mọ bí tá a fẹ́ lò. Ìjọ tá a lẹ́jọ́ tí program bá wa bẹ̀rẹ̀ náà ni wọ́n kàn ní pé péèjì báyìí la fẹ́ lò. Ó yẹ báyìí. So ẹni tó bá dẹ̀ fẹ́ lò yẹn, ó máa wà láàárín, kò ní gbogbo ayé gbọ́n rí pé eléyìí ò ṣàbòsí lórí time ni. They have nothing to offer. Ẹ rí i pé ṣẹ́rí ẹ máa gbọ́, ṣẹ́rí rédíò nǹkan kan á sì máa débẹ̀. Àwọn eléyìí la máa gbà débi rédíò yẹn. Ẹ̀yin èèyàn wa, ṣẹ́rí àwọn eléyìí, ṣé mọ̀ pé tó bá yẹ pé wọ́n farabalẹ̀ lálẹ́ tí wọ́n jẹ́ kí programu yẹn fine, wọn ò bá àwọn mùsùlùmí máa sunkún lálẹ́ yìí. So ètò bàbá wa ètò láyé, mo kí gbogbo yín pátá ẹkú wájú o. Mo ti ń gbọ́ dìbẹ́tì yìí láti àná kọ́ nìyẹn ni nǹkan òkè dìbẹ́tì báwo ló ti fẹ́ jẹ́, níbo la fẹ́ lò tó mi mọ̀ pé yàmà èmi náà ti mọ̀ pé yàmà tá fẹ́ ṣe náà ni. So bọ̀ adúpẹ́ Ọlọ́run padà dójú tì wọ́n náà ni, torí pláàni wọn kò padà work, aburú wọn Ọlọ́run padà dálé wọn lérí. So ms ẹ kú gbìyànjú níbẹ̀ yẹn torí bó ṣe ní kẹ́ ṣe pé so ẹ tún fẹ́ ṣe náà which is láti fi lè dá wọn lójú wípé ń tẹ́ ń sọ ẹ mọ́ sọ. So kó tó di pọ́ sọ orí burúkú ẹnẹ́ wò wọ́n ní kó fún 5 minutes kúkú 5 minutes yẹ pẹ̀lú fi ń sẹ́. So wọn lọ́pọlọ kankan so ẹ kú ètò ọkàn ní kí n kí bọ̀bọ̀ yẹn gan ó kàn dojú ti Islam ò da náà tẹ́lẹ̀, bọ̀bọ̀ yẹn kàn ṣe àlékún pé àtọ̀ sí sáìdì sí tù. as in tẹ́ bá mọ àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó ń fún un lépè pẹ̀lú èpè tó ń gánà tó máa ń sẹ́. very useless person and I never know in my life. ó wà violence, kò lẹ́kọ̀ọ́, so kò ń sọ kò lè bá ìran Yorùbá tán bóyá wà ẹ́. Inú ọmọ Fúlàní náà ni. Àwọn Fúlàní tó jẹ́ gan wọn ó ní báwọn Fúlàní náà mọ́ sí ń bára àwọn ìyàwó wọn sùn. Ìwé tó fi bá ìyá ọmọ yẹn sùn wọn bá Fúlàní rí. Wèrè sọ pé kí wọ́n sọ nǹkan tí àwọn òrìṣà wọn ṣe kó òun máa fún ní 1 million orí platform ní ti ń tọrọ owó ẹni tí ń tọrọ owó lórí platform tó lóun fẹ́ nìkan wọn. Ìyá ò jẹ́ sọ̀rọ̀ lórí yẹn tá mọ́ bàbá rí. Mr. Abiola ẹ ká yí kí Mr. Abiola sọ̀rọ̀ Mr. Abiola. Ẹ ká lẹ́sà ms bàbá kò ní rẹ̀ yín o
àìsàn ò ní ṣe yín ìdààmú ò ní ṣe yín o bẹ́ẹ̀ ṣe ń lọ látàárọ̀ lọ́dọ̀ lady yẹn ẹ ti ṣoore kan fún ẹ ti fún ní views bó ṣe wà yẹn kọ́kọ́ fi ní views yẹn ti rìn dáadáa ẹ ti ṣoore fún wọn inú tèmi kan wá ló pé mi padà lọ lé kí o because ọ́nìkà ló ń gbà yẹn àwọn aṣagídí ni wọ́n náà mọ burúkú ní wọ́n gbà yẹn but program tẹ̀ ṣe lálẹ́ yìí lágbára àdúrà mo ní wàá ṣe ṣá kò ní rẹ́yìn kankan ní ṣe. ẹ ṣe gan bọ́dọ̀ sísítà wa yẹn ti ní view tẹ́lẹ̀ so a kàn ṣe lọ sọ́dọ̀ wọn ni ẹ̀kejì ni pé gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn àwọn tó ń wọ́ ní àyíkọ́rọ́ bíi ti láti fọ́ sísítà wa lẹ́nu ni so kò sẹ́ni tó lérò kò sẹ́ni tó fọ́lò rẹ̀ torí nǹkan gidi tó ìwà yẹn ẹ bá lọ wo gbogbo dm sísítà yẹn tó wọ́n dm ẹ̀ wọ́n fẹ́ fẹ́ ni ọ̀dẹ̀ tí ó ẹ̀sán kan ẹ́. sẹ́rígbà tó lówó èkó wà ń bẹ̀ 300 sẹ́rígbà tẹ́ mẹ̀sí wọlé àwọn 700 and something viewers ṣe wá rí once tí ms drop báyìí kí n tó kú ọbẹ̀ yẹn viewers yẹn padà wọ 220. ẹ lọ wo padà ń sìn wọ́n ti wà ní 80 ẹ lọ wo padà báyìí. bẹ́ẹ̀ yẹn náà sọ bẹ́ẹ̀ yẹn ní òǹgbà tí lówó èkó wọlé wípé ibùdó àwọn èèyàn sọ pé bóyá wọ́n ti gbà káǹtì òun ni so mo ní láti pé ms bàbá pé ẹbọlẹ ms bàbá ní láéláyé àwọn máa takú síbẹ̀ ni fúnra ẹ̀ ló jẹ́ ọ̀hún. everybody ṣe rọ wọlé wọn òun gan rò pé ibo làwọn èèyàn ti ń bọ̀. àwọn tó fẹ́ fẹ́ nìkan náà ń tẹ̀lé ọ̀bẹ ti gbà káàntì òun wá nínú. wọ́n fẹ́ rọ ẹ̀pọ̀ Saheed Shittu ló kọ́kọ́ máa rọ ẹ̀pọ̀ sí fúnra ẹ̀. ẹ̀rọ ọmọ tó fún àìbẹ́ yẹn ẹ̀rọ tara àwọn gidi jáde. wọ́n á ní ọmọ lọ́rin. bàbá Àkànbí Ọlọ́ba ẹ jẹ́ ká ṣe program ẹ̀jọ̀ ẹ ṣe gan bàbá Abíọ́lá. ọyẹ tẹ̀síwájú. àbí ẹwẹ má bínú mi forúkọ yín dáadáa so tí ẹni intelligent àbò bá wà ní ìsàlẹ̀ ẹ ṣe hi àgbẹ̀yìn sókè cause request yẹn pọ̀ àdá àbúrò mọ́ bàbá Àkànní kí lẹ fẹ́ sáré bá wa sọ ká lè bẹ̀rẹ̀ program. ẹ lè dá Ibrahim lóhùn gbogbo. Àkànní. wọ́n ti open. ẹ kálẹ̀ o mo kí gbogbo lé o mo really appreciate gbogbo effort everybody in ten put towards the programming actually nǹkan tèmi tẹ̀ ní láti sọ nǹkan méjì ni but bí ìmọ̀ràn ní méjèèjì jẹ́ torí pé mo mọ̀ pé ẹ̀yin náà gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ wíwá náà lẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe so but nǹkan tèmi kọ́ passive ni pé ká máa fún since tó jẹ́ platform yìí like bí platform yìí lélẹ̀ so anytime tí a bá ti ní opportunity láti fún tí àwọn muslim àbí christian bá ti wá láti wá defend anything tó bá fẹ́ defend since tó jẹ́ pé platform yìí ni ti which is tiwa tá à ń record tá à dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ mo believe pé tí tá bá fún wọn ní àyè láti sọ tẹnu wọn tó bá ti wù wọ́n kàn já lọ in as much tó jẹ́ pé àwọn audience wá ṣì retain wọ́n dẹ̀ ṣì wọ́n bíbá ẹ̀ then whoever wants to reply them will give the proper answers. A mọ̀ pé lóòótọ́ àwọn ẹlòmíì tó bá ti sọ nǹkan tó bá fẹ́ sọ. bàbá Àkànní ṣé wọ́n wá rojọ́ fún yín pé wà kí n fún wọn time. no èmi ò kàn láìkí. a máa fún wọn time. ẹ nǹkan tí mo kàn fẹ́. ẹ mọ̀ pa máa fún wọn time. mo mọ̀ pé máa fún wọn time but kó má máa digbọ́n mi sí omi òtó èyí tó bá ti yarí pé òun fẹ́ sọ ẹ jẹ́ kó sọ tẹnu ẹ̀ inú ọ̀rọ̀ tó bá ti ń sọ náà ló máa ti ní ìlà rẹ̀ at the end of the day. so first point second point tí mo kàn fẹ́ sọ ni pé lóòótọ́ náà mo mọ̀ pé like culture Yorùbá is not a religion kì í ṣe ẹ̀sìn ṣùgbọ́n nǹkan tí mo observe ni pé tó fa problem ta nílẹ̀ Yorùbá tí culture àti tradition wa ti ń go into extinction ni pé there wasn't a proper documentation there hasn't been mi ò sọ pé dandan ìwé kan tí má dẹ̀ sọ pé ìwé ìyẹn ò mí pé kán máa indoctrinate àwọn èèyàn but let there be something to refer to where you can always tell people to go and read about the culture of Yoruba culture of like àwọn Ọ̀rúnmìlà àwọn Ọ̀fà gbogbo wọn náà ní nǹkan tó ń ṣe ní àsìkò ayé wọn if people can make reference to it ẹlòmíì bó ṣe wà yẹn kò lọ church but inú bible tó ń gbà tó ń kà lásán ló ti gba Jésù gbọ́ àbí ló ti gba Ọlọ́run tiẹ̀ gbọ́ lọ́nà yẹn same thing with. bàbá Àkànní ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yín. ok. ẹ ti marry. bẹ́ẹ̀ni. ok ẹ kó oṣù lọlé àná yín àbí. bẹ́ẹ̀ni. inú ìwé wo náà kọ sí pé tẹ bá ti fẹ́ ṣègbéyàwó kẹ kó oṣù lọlé àná yín. no ẹ má get me wrong ẹ jọ tó ẹ dáhùn béèrè náà. mo sọ pé wà nínú ìwé kọ̀ọ̀kan mo sọ pé tí ò bá sí documented mo kàn sọ as advice ẹ má gbà wọlé. ṣé ìwé wà àbí kò sí ìwé ṣé ìwé kan wà tẹ̀ ká pé tẹ bá fẹ́ lọ ṣe ìgbéyàwó
pé kẹ́ ẹ kóṣù lọlé àná. kò síwèé. báwo lẹ wá ṣe mọ̀. àǹtí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò fẹ́ kẹ́ ṣì mí gbọ́ o. mi ì ṣì mí gbọ́ báwo lẹ ṣe mọ̀. mo kọ culture ni but do you know that. no ẹni sùúrù ẹ̀yin gan ṣe ti rí pé àwọn tẹ́ ẹ fẹ́ sọ kíní fún gan bóyá the same bọ̀ ẹ má jẹ́ kí ti judge yín ẹ kàn down simple question how did you know that okay mo fẹ́ ṣe ìgbéyàwó mo fẹ́ fẹ́ ìyàwó mi ó yẹ kí n kó iṣu ẹ mọ̀ pé iṣu kò wà lára nǹkan tẹ́ kó lọ pọ̀ but like báwo lẹ ṣe mọ̀ pé mo fẹ́ lọ ṣe àná ó yẹ kí n kó iṣu lọlé àná mi báwo lẹ ṣe mọ̀. àwọn àna not send list nǹkan tó fẹ́ tó ń gbà lé wọn tàdé ṣe. kí ló dé tẹ̀ bá wọn jiyàn pé ó yẹ kẹ́ kọ́ síbì kan kí n mọ̀ like. wọ́n send list náà ni kì í ṣe pé wọ́n send list náà ni adẹ go through list adẹ ṣe nǹkan tó ń sọ list náà kíkọ náà ni when I'm saying documentation. nǹkan tẹ́mi wá ń sọ fún ẹ̀yin ni wípé before kẹ́ tó lọ kó tó kọ list sí yín ṣé ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àbó ó dé bá yín lójijì pé tó bá fẹ́ ṣe ìdáná nílẹ̀ kóòtù òjìrì wọ́n máa ń kó bí iṣu lọ. nǹkan náà lájọ ń sọ wọ́n ń kó iṣu lọ ní ìdílé lomi ikọ̀ èmi náà ń kó lọ ń bẹ̀ nílẹ̀ Yorùbá náà iṣẹ́ ó ní àwọn ibòmíì àbá òbí ibòmíì ó máa ní special item tó wà tún ní ṣe wọn. ẹni sùúrù nílẹ̀ mi nílẹ̀ Yorùbá lára nǹkan tó máa ń kó lọ kò kí ń sí iṣu ń bẹ̀. no gbogbo ẹ̀ kò síbi iṣu máa wà bẹ́ẹ̀ aṣọ máa wà bẹ́ẹ̀ anything máa wà bẹ́ẹ̀ ọtí máa wà bẹ́ẹ̀ food máa wà bẹ́ẹ̀. ẹ bá rí pé ìbéèrè tí mo béèrè mo specify one item nìkan ni mo yọ jáde so bẹ́yìn ṣe wá bó ṣe sọ fún yín pé kẹ́ ẹ mú iṣu wá yẹn kí ló tẹ̀ bá wọn jiyàn pé iṣu tẹ́ni kí n mú wá yìí kò síbi kankan tí yóò bá kọ́ sí ipa máa ń mú iṣu lọ sí kinní. big joes ẹ try to understand me mi ò sọ pé àwọn normalities yìí kì í ṣe nǹkan gidi mo ò sọ pé ó wrong láti. nǹkan tí mo fẹ́ try láti bá yín sọ ń bẹ̀rẹ̀ náà ni wípé àwa ọmọ kóòtù òjíire kẹtù mo dání náà lénìí ìwé kọ́ ló ń ronú fún wa a ní different way. ìwé máa ń ṣe ìrántí mi ò sọ pé ó ń ṣe ìrántí àwọn ọmọ kóòtù òjíire tó ń bọ̀ wọ́n máa ní ìwé táwọn ẹ máa rí sábà ti fẹ́ gbọ́ tèmi. ẹni you see ẹ fẹ́ kọ́mọ ilé ìtẹ̀sí mi dání lọ́wọ́ ni just want to say the one in your mind. mi ṣáà sọ fún mi ò argue ẹ̀sìn kankan bí wàá yín bá ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lásán sìn just ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ kí orí kìíní náà ẹ kí orí kìíní. èmi lọmọ ọlọ́pàá ọjọ́ ọmọ abiṣujú kọ ọmọ ìjàkadì ló rọfà. ẹ ní sùúrù ìwé wo náà kọ sí fún yín. àkàsórí ni but do you know that. ẹni sùúrù nǹkan tí bá ti béèrè lọ́wọ́ yín nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. nǹkan tí bá béèrè lọ́wọ́ yín now ẹ wà ní ọ̀sìt nísìnyí ẹ farabalẹ̀ nǹkan tí bá béèrè lọ́wọ́ yín òun ni kẹ́ sọ mo mọ̀ pọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ lọ́kàn yín ó pọ̀ bọ̀ ẹ má bínú pé mi fún yín láàyè mo tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ now ọmọ abíṣujó kọ yẹn ṣé mọ ìtàn tó rọ̀ mọ́ tẹ́ fi ń jẹ́ ọmọ abíṣujó kọ. ibẹ̀ náà gangan ni mo sọ pé tí proper documentation bá wà máa lè ka. ṣẹ́yìn mọ̀ ṣẹ́ béèrè. ok ṣe ti ẹ máa gbọ́ ọmọ abíṣujó kọ tẹ́ ẹ̀ ń jẹ́ yẹn ṣé ẹ béèrè lọ́wọ́ ẹnìkankan nílé yín ìdí tá ẹ fi ń jẹ́ ọmọ abíṣujó kọ. mo mọ̀ pé ara oríkì ọ̀fà ló wà. ṣé ẹ ti béèrè rí. mi ò béèrè rí but ó máa wà ní oríkì wa. you see ẹ jẹ́ ìsọ̀kan fún yín lára lórí nǹkan tẹ́ ẹ sọ kì í ṣe pé bóyá nǹkan tẹ́ ẹ sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bóyá kò ṣe kínní ẹ̀yin ẹ ti wá ẹ ti ń jòkó bóyá mi ni pé mò ń fà yín àbí mò ń ṣe but àwọn ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín they are very good questions. number one mo understand you nǹkan tí mo dẹ̀ ń sọ kì í ṣe fún rárá mi gan. bàbá ìfarabalẹ̀ náà àwọn ìbéèrè tẹ́mi béèrè lọ́wọ́ yín mo fẹ́ sọ fún yín the mode táwọn bàbá wa ṣe ń document nǹkan wọ́n máa ń code ẹ̀ ni ọmọ abíṣujó kọ tẹ́ ẹ̀ jẹ́ yẹn is like a code ó dàbí textbook tó wá name textbook yẹn ní ọmọ abíṣujó kọ tẹ́ bá wá lọ sí ọ̀dọ̀ ilé yín àbí àwọn àgbààgbà ní ìlú àbí kí n tẹ́ wá lọ bèrè wọn pé bàbá ìyá àǹtí kí ló dé tá a fi ń jẹ́ ọmọ abíṣujó kọ there is history behind it tó wà so àwọn bàbá wa máa ń lo coding ni wọ́n máa ń code èmi báyìí orúkọ oríkì ilé tiwa ìgbà tó ń sọ fún mi ìgbà tó máa analyze sentence yẹn bóyá ló ṣe ju 7 sentences gbọ̀gbà tó máa sọ the story behind that for me ó fẹ́ tó a fẹ́ sọ̀rọ̀ for the whole day so that is how we ta fi ń document nǹkan and gbogbo ìwé tẹ̀ ń sọ yìí ká ní pé àwọn bàbá wa ti kọ bóyá wọn mo wà very sure pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gan sìn àwọn bàbá wa kan wọ́n ti ń kọ́ àwọn kankan but not the deep history of kini but àwọn ìwé wọ̀nyẹn gbogbo yín tẹ́ sọ pé ẹ̀ ń wá ìwé yẹn ìwé bàbá ẹlẹ́bùbọn mélòó lẹ ti rà àwọn ìwé àwọn ọ̀jọ̀gbọ́n tó tẹ̀ wá ń bì náà mélòó lẹ ti rà ìyẹn aside so fún àwọn èèyàn wa tó sì ń gbọ́ wa àbí tó sì ń wà ní tọ́rọ̀ bóyá àwọn Yorùbá ò ní
àkọsílẹ̀ a ní àkọsílẹ̀ àkọsínú ìwé tẹ máa lọ sí Arówóló bookshop tẹ máa lọ rà òun lẹ̀ ń wá kiri. So mode táwọn bàbá wa fi ń kọrúkọ sílẹ̀, number one, we have Ifá, and Ifá have survived slave trade, Atlantic slave trade, gbogbo slave trade, everything slave trade, and is still now. Ó sì wà documentation wo ló tún jù yẹn lọ. Ẹ̀yin aside tẹ́ bá lọ wo oríkì ìlú ọmọ Àjọṣẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ọmọ Àtìbà, if you go and ask why is it there, that story, that history, everything is still there. Oríṣiríṣi ẹ̀yin fẹ́ máa wo lẹ́ǹsì àwọn ilẹ̀ yín from the lens of àwọn tó wá kó yín lẹ́rú torí wọ́n ti kọ Bible wá fún yín. They wrote those Bible simply láti kó wa ní ọpọlọ lọ ni. Ká ní pé àwọn bàbá wa ti kọ gbogbo nǹkan tó yẹ kí èyí táwọn èèyàn ní sọ́pọlọ lẹ́ni tó ń transfer from one generation to another, wọ́n ti máa jó gbogbo ẹ̀ dànù. Àǹkí la máa wá nílé ni. Ok, ẹ ti ẹ̀ wo Ifá, ká ní pé Ifá yẹn àwọn bàbá wa wọn ò sọ fọ́mọ wọn tó wà lára wọn tó ń pass from one generation to another. Wọ́n ti máa mú gbogbo ẹ̀, wọ́n ti máa ṣẹ́yìn mọ àwọn oyè ìwé tí wọ́n jó ní Egypt ni. Àwọn ìlú tẹ́ pé àwọn ń kọ wọn sọ tí wọ́n fọ́mọ wọn ṣe mọ àwọn ìwé tó ń jó dànù ni. Ṣe mọ àwọn ìwé tó wà ní kí lórúkọ ibi tó ti ń ṣe ṣọ́ọ̀ṣì wọn ní UK yìí tí wọ́n ṣí fún àwọn àgùntàn dúdú. Ṣe mọ àwọn adúrúwé tó wà ní kídìbò náà pé gan ẹ̀ẹ́dẹ̀ rán mi létí àkàrà ògùn ibi tó ti ń ṣe ṣọ́ọ̀ṣì wọn ní UK yìí. So bàbá Akin tẹ bá rò bóyá àwọn Yorùbá ò ní àkọsílẹ̀, a ní àkọsínú ìwé lẹ̀ ń wá kiri. Tó bá kọ èjì ogbè lásán is a code, wọ́n code ẹ̀ ni. Àwọn nǹkan tó wà nínú èjì ogbè yẹn thousands, millions. níjọ ṣe má bínú o ṣé ṣọ́dọ̀ England lẹ́fẹ̀ẹ́ sọ àbí Catholic tó wà ní Vatican. Vatican mo fẹ́ sọ yes Vatican. Ṣé mo àwọn ìwé ok má bínú mo wà ibi tí mo wà jìnnà sí fún mi díẹ̀. ok ṣé mo àwọn knowledge àwọn ìlú tí wọ́n jí sí Vatican ká nípa àwọn bàbá wa àwọn ìmọ̀ tó sì wà lẹ́ni tó sì survive di èní. Bàbá wa ti gbé ẹ̀kọ́ wa o. So àwọn ìmọ̀ yẹn tí wọ́n jí kó sí àwọn Vatican yẹn táwọn èèyàn tí wọ́n ṣìṣẹ́ ẹ̀dẹ̀ ní kálá bàbá wa ti ẹ wo ẹ máa bàbá Ibrahim ẹ gbé sókè. You want to be using ẹ fẹ́ máa lo lens àwọn tó wá kó yín lẹ́yìn. Big Joe check in lo 1 minute actually bẹ́ẹ̀ dísà kẹ́rì àwọn bàbá wa kọ́ lẹ̀ wọ́n kọ́ lẹ̀ wọ́n dẹ̀ fìtàn wálẹ̀ tán wá dẹ̀ wà ṣẹ́ni the way education tí wọ́n pass wa ló jẹ́ káwọn yẹn wá ignorant ẹ̀dẹ̀ rí wípé most of àwọn àfáà àti àwọn pastor ibi tán kọ̀ tán wá sí tí tán wá wà gangan ni wọ́n máa attack bóyá Latin alphabet lẹ́ ń lò àbí nǹkan tó fi Latin script abd lẹ̀ ń wá káàkiri ìgbà táwọn bàbá fẹ́ kọ́ tọ̀dọ̀ wálẹ̀ odù ni wọ́n fi kọ́ wọ́n tẹ̀ ní sójú ọpọ́n gbogbo nǹkan tó dẹ̀ wà lójú ọpọ́n lọ́ máa kọ́lẹ̀ tán bá kọ́lẹ̀ ṣóyè yín kò sí nǹkan tó fẹ́ ṣe so tán bá dẹ̀ kọ́lẹ̀ ọmọ wa sọ nǹkan tó kọ́lẹ̀ so àkọsílẹ̀ wà bọ́ ibi tí wọ́n kọ sílẹ̀ Jésù sọ pé kẹ́ má débẹ̀ tẹ́ bá débẹ̀ máa lọ sí fire and you are not coming up to blame me father or call. Have you even studied Ifa? Do you even know that our history from the beginning of time ṣóyè before káwọn Arab àwọn Fúlàní kó tó dọ̀ àníwá àtàwọn ìtẹ̀sínífà Ọ̀yọ́ Ìbàdàn Ìbàdàn tó yẹ pé one of the earliest city nílẹ̀ wa ní Ilẹ̀ Ifẹ̀ ìsínífà how it was created àwọn tó created everything is in Ifá but tẹ́ bá sọ fún yín pé kẹ́ lọ kọ́fà àbí kẹ́ lọ súnmọ́ olúwo kan àbí kẹ́ padà sílé yín ẹ máa sọ pé yára o Jésù ó ti gbà lọ́wọ́ yín and you will not complain pé wọn ò kọ́ lẹ̀ o ibi tí wọ́n kọ́ lẹ̀ sí Jésù sọ pé kẹ́ má débẹ̀ Muhammad sọ pé máa jóná tẹ́ bá débẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. gan bàbá mi fún àtúntò bàbá Ibrahim Karim Mr. Ibrahim ṣe wà ń bẹ̀. náà olùjẹ ti gbé mi lọ sàlámù alẹ́kùn ilé sùn lọ. Waleykum salam. ẹgbẹ́ ìtọ́. ètò nìyẹn. ń gbọ́ yín. tí aláàbá máa mú yín ó máa jù yín sínú. àwọn sọ̀rọ̀ láì kí ló dé. kò tí ẹ lè dáríjì yín rárá. kí ló dé ìyá wa. olówó Èkó ms bàbá
mo kí yín o. eléwé kò sí bẹ́ẹ̀. Adeto fídíò ìyá yìí sí àìdílé kẹlẹ jẹ FBI. ẹ ò bí àmì dá yín mọ̀. ẹ ti ká gbogbo ohun tí bá ń lò yẹ ṣàwọn àkàmì níjà olóyè kò mo kí yín o. akara ogun kí ló ń ṣẹlẹ̀ ọba ṣọlá ọba lọmọ Koko Zaria akànfẹ ọlọba mú kẹfì bọjú o. ṣẹ̀rí inú mi dùn gan gidigidi wípé ìran Yorùbá a ti ń kúrò ní oko ẹrú because orí platform yẹn èmi náà wà ń bẹ̀ mo rí pé báyìí wọ bẹ̀ èmi gan ní second person tí mo débẹ̀ lẹ́yìn ìgbà tó lẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ gbólẹ́kọ̀ọ́ dẹ̀ ṣe wọlé wọ́n ti analyse ìyá yẹn bọ̀bọ̀ wèrè kan tó pẹ̀yẹ lábàáṣẹ́dọ̀ mo lọ wo tírùngbọ̀n ẹjọ́ náà báyìí wèrè ọmọ Fúlàní ó ní Ìlọrin nìwọ ọmọ Ìlọrin nìwọ náà kìíní kan manipulate nǹkan tó máa fi manipulate yẹn pé Muslim ṣáà ní àbọ̀mọ̀ ìyá obìnrin náà máa ń kó gìrìgìrì sí lọ́rùn gbogbo wọn wá já wọlé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ debate ṣé debate tẹ́ bá lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat àbí bólẹ̀ pé Ayéfẹ́lẹ́ FM ṣé ṣe fẹ́ máa ń hó bí ajá lélẹ̀ ẹ ti mọ̀ pé nǹkan tẹ́ gbé dání kò lóòótọ́ bẹ̀ ó wọ bẹ̀ wá ń pariwo ẹ̀ jẹ́ kí program lọ ẹ̀ jẹ́ kí tó hankọ̀ program gbogbo yín gbó bí ajá ẹ̀yin hate lórí èèyàn méjì ẹ fẹ́ kó máa yẹn gbóòótọ́ because ẹ ti mọ̀ pé tó kó máa yẹn bá gbóòótọ́ gbogbo kí ayé ti ta ìwọ tó máa ń pè ní náà kíbù ìwọ kùkùté tó dàbí ìranù kan onírùgbọ̀n bí ewúrẹ́ onírùgbọ̀n 6 kg ó wá gorí program ó wá ń pè tó bá wá ń ṣe pé tó bá ti bú yàláyà èèyàn kan nǹkan tó jẹ́ ń dùn mí fún bàbá yẹn ni pé mo rí face to face èmi ò ń ṣe ọ̀rọ̀ tèmi lẹ́nu tó bá yẹ pé mo rí face bọ̀bọ̀ mi náà kíbù yẹn tó bá yẹ pé face to face ni màá ti kán lẹ́sìn èmi máa ń kọ̀yàn lẹ́sìn ni ẹnu ẹ̀ tó máa fi ń bú yàláyà èèyàn máa ẹ̀ṣẹ́ máa fi wọ eyín bí mẹ́ta máa yọ kúrò léyìí ẹ̀ ó wá dórí platform wá ń bú bàbá èèyàn kan ìyá èèyàn kan ó dẹ̀ pé Yorùbá tó bá yẹ pé ọmọ Yorùbá ló pé ẹ̀ tó tọ́ ó lè máa lo energy yẹn láti máa tako ìran ẹ̀ èdè tó ń sọ àwọn ló preserve èdè yẹn lẹ̀ fún ẹ aṣọ tó ń wo àwọn ló preserve aṣọ yẹn lẹ̀ fún ẹ this guy they are not Yorùbá ẹ gbogbo wọn bọ́ mo lọ́wọ́ profile gbogbo wọn ẹ ojú wọn dàbí ojú màálù ọ̀bọ ọ̀nà kìlágídò ẹ ìmọ̀ pé wọn Fúlàní níbi wọn ń sọ Yorùbá lẹ́nu ni ẹ lọ face àwọn guys yẹn ẹ lẹ fẹ́ debate orí page obìnrin kan náà lọ́mọ ẹ ti ń pariwo ìwọ náà kíbọ̀ ọmọ àlè ń sìn o ti wà online for the past 1 month o wà online sìn o gba almost 1.8 million naira oníkan dáwó online àwọn tó ń dá 500 300 400 mo wà ń bẹ̀ lọ́jọ́ báwọn yẹn ṣe ń dáwó sákàùntì ó gba owó yẹn tán o lè wá online olùfẹ́ àrẹ́sì oníṣẹ̀ṣe kan pé ó ń bú Muhammed ipe wà pé lọ́ọ̀yà òkú Muhammed wà lọ jí Saudi Arabia pẹ̀lú lọ́ọ̀yà tó fẹ́ gbà ẹ wá náà ilẹ̀ Yorùbá ẹ wá gbé oníṣẹ̀ṣe tẹ fẹ́ gbé ó ti gba almost 1.9 million naira ó sá ó fẹ́ wá online ó fẹ́ sí platform káwọn yẹn máa drag ẹ̀ torí owó tó gbà olùfẹ́ àrẹ́sì oníṣẹ̀ṣe ó lé onífọ̀wọ́n àná oníjìbìtì ní ọlọ́ṣà ni ẹ ìwọ ló sọ pé fẹ́ fún yàn kan 1 million naira lórí program ẹ ìwọ tó ti gbá àwọn èèyàn bí 1.9 million ìtọ́jú ẹni kò lè lọ live láti jọjọ́ yìí tẹ́ bá notice ẹ̀ ìgbà ló ti lọ láìfù gbẹ̀yìn ó lè ó kàn fi Islam ó fi ń scam àwọn èèyàn ni ó fi ń jalè ni. ṣé Nakibu. bẹ́ẹ̀ni Nakibu bẹ́ẹ̀ni ó fi Islam ó fi ń scam àwọn èèyàn ni for the past kò lè wá online woman kan sọ 500,000 woman yẹn ṣe ó sọ mo ti send 500 account yẹn ó lè ṣe èèyàn kan sọ 50 gbogbo roughly almost 1.9 million naira ó lè fẹ́ gbé oníṣẹ̀ṣe kan wà ń bàdàn pé ń bú Muhammed ìgbé ẹ̀wọ̀n máa gbé lọ́ọ̀yà àwọn èèyàn dáwó fún tán ó ti mọ̀ pé tó ń bá wà online ó máa drag pé owó tó gbàdà for the past 1 month kò lè wá online ó ń bẹ̀rù ó lè ọlọ́ṣà ni wọ́n níṣẹ́ ìtọ́jú ẹ̀nà máa ṣáná gbẹ́ ní ẹnẹ́jì wọn láti fi defend Islam wọ́n fi kọ́ fi ń gbá àwọn èèyàn ni. nípa wọn bàbá mi máa bá wa dárúkọ wọn. àwọn tí wọ́n fi ń scam àwọn èèyàn ni ó lè ayérayé Nakibu tó yẹ pé tẹ́lẹ̀ pé alágídí ni ó máa wà online 24 hours ni àṣà bí oṣù kan àbọ̀ ń sì kò lọ live ó ti mọ̀ pé owó tó gba àwọn èèyàn fẹ́ question pé ẹni tó tọ́ pé fẹ́ gbé ńkọ̀ ó ti ń lọ bí oṣù méjì sí adẹ̀ ti dáwó fún ẹ àárí kó gbé o fẹ́ gbé oníṣẹ̀ṣe kan tó ló ń bú Muhammed àwọn ìmọ̀ sọ pé Muhammed yẹn wà lọ kó egungun ẹ̀ Saudi Arabia àti lọ́ọ̀yà tẹ́fẹ́ gbà ẹ wá dìfẹ́ndà yín ilẹ̀ Yorùbá bóyá ọmọ Saudi ni Muhammed ni o àbí bóyá ọmọ Yorùbá ni Muhammed ni wọ́n wá ṣàlàyé ó ti gbá àwọn èèyàn bó ṣe ń ṣe nìyẹn online ẹ̀ tó máa jà gidi wọ́n máa ṣe agídí dẹ̀ tó bá pẹ́ mo rí bọ̀bọ̀ wọn náà máa treat fọ́kọ̀ pẹ̀ máa yọ eyín ẹ̀ bí mẹ́fà máa yọ kúrò olóyè burúkú ọmọ ẹ̀mẹ́ bàbá gbogbo èpè tó ń ṣe ẹ fi bọ̀bọ̀ yẹn lẹ̀. no ó ń bí mi ní sẹ́ẹ̀ èpè tó ń ṣẹ̀yìn ẹ̀mẹ́ bàbá kò wá ti bínú yín kò wọ́ ti èmi fẹ́ nà ni mo fẹ́ àní bọ̀bọ̀ yẹn ẹ mọ kò dá kéèyàn máa nẹ́nu online kéèyàn máa ẹ fi sọ yín tẹkun àlá ẹ fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ẹkun àlá nìkẹ́. Big Jones ẹ mọ̀ pé mo sọ kéèyàn wà online kó máa bílí pé everybody ló lè sọ̀rọ̀ sí one on one báyìí máa jẹ́ ọkọ̀ ọmọ kẹjà lèmi ó dùn pé mi ì rí ni o tó bá pẹ́ wà lẹ́kọ̀ọ́ yẹn ni máa treat fọ́kọ̀pù ẹ̀ bọ́tẹ̀ yẹn ti lọ mo kàn fẹ́ sọ pé nǹkan tẹ̀ ń ṣe yìí ó ń dùn wọ́n pé iṣẹ́ wọn ti ń já ni àwọn èèyàn ti ń já wọn fẹ́ kẹ́ liberate woman yẹn tí woman yẹn bá gbọ́ bí ibi mẹ́ta nu Quran tẹ́ bá kà fún woman yẹn ọpọlọ woman yẹn á sì kọ́ ọmọ Yorùbá dẹ̀ ló fẹ́ lẹ́nu torí ẹ̀ gbogbo wọn ti wá wá hó bí ẹdìyẹ wọn da program yẹn wọn sọ fún woman yẹn kó pa live kó go offline wọn fẹ́ kó gbọ́ anything so yàrá ìbáraẹni lọ ṣe ń bọ̀ ẹ ṣé o.